Ó mà tójọ́ méjì tójọ́ mẹ́ta ìgbà bá ríra ẹni náà là ń kí ni o. Ẹjá tó máa kíra wa kó àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Mr. History Ààrẹ Òpìtàn. Ilẹ̀ Yorùbá lápapọ̀, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn lábẹ́ bàbá wa kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, oníbodè ilẹ̀ Yorùbá, akíkanjú ọmọlúàbí, jagunmólú afìtàngboyè, afìtànsọ́lá baba ojú tó lé, ìtàn wúwo ojúrin lọ baba ojú tó lé, yítàn mọ́hùn baba Ayétúndé, òbùrìnbùrìn dáná tàn sí jù dáná tàn sí igbó baba Akíndọlá. Ìgbà máa wípé ìtàn wúwo ojúrin lọ. Ẹ tún kó àbọ̀ o. Ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Òpìtàn yín náà ni. Àṣà ò sí bẹ́ẹ̀ pẹ́ ló korí ọ̀nà ló jìn. Ẹ sáà ń rọ́wọ́ mi, ó ní bérénté, ó ní bélénjá, ẹ sáà ń rọ́wọ́ mi. Kẹ́ mọ̀ yí pé bẹ́yìn tèmi ṣe ń fẹ́ mi lèmi náà ń fẹ́ yín. Bẹ́ẹ̀ ṣe ń kì fún mi lèmi náà ń kì fún yín. Bẹ́ẹ̀ ṣe ń sọ pé tàn mi lẹ̀ ń fẹ́ gbọ́, lèmi náà ń sọ yí pé kò sí nǹkan míì tá a fẹ́ ṣe. Ààrẹ Òpìtàn náà gbogbo ayé fẹ́ gbọ́, Ààrẹ Òpìtàn náà gbogbo ayé fẹ́ gbà. Èmi náà kọ́, Ọlọ́run ọba ni. Mi ì dẹ̀ ní ṣe tí ń fi jọra mi lójú láéláé. Mi ní ṣe tí ń fi jọra mi lójú. Wọ́n ló ṣẹlẹ̀, ó tójọ́ mẹ́ta, níbo ni mo rí gbà lọ? Ó tójọ́ mẹ́ta mi ò sí lílé. Mi ò lọ jìnnà, mo lọ ṣiṣẹ́ ìwádìí ni. Ṣẹ̀wárí bí gbogbo ibi tí mo gbé tàn mí dé ń gbà yẹn. Wọ́n ní Lájì rárá o, máa lọ mọ́. Mo ní rárá o, mo fẹ́ máa sọ̀tàn kiri. Abẹ́ ẹ̀gbọ́n nǹkan, ààrẹ ò sí nílé, ààrẹ lọ ṣáájò ni. Gbogbo ibi tí mo gbé tàn mí dé ń gbà yẹn. Náà ti ń pé rárá o, Láàjì máa lọ mọ́. Mo ní rárá o, mo fẹ́ máa sọ̀tàn kiri ni. Èmi náà kọ́, Ọlọ́run ọba ni. Ó wọ Ọlọ́run ló dirí ẹwà fákùkọ. Ẹlòmíín ṣe Ọlọ́run ò fún. Ẹni Ọlọ́run bá sì gbà fún, iná lọ máa ráyé ń gbà á fún. Ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi, ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi. Mi mọṣẹ́ kápẹ́ńtírì bẹ́ẹ̀ ní fàgì yìí kò lè dán o. Ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi. Mi mọ káràkátà bẹ́ẹ̀ ní wá sọ̀rọ̀ ajé. Ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi. Mi mọṣẹ́ télọ́rìn bẹ́ẹ̀ ní gásọ̀ kò lè pé o. Ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi. Mi mọṣẹ́ music bẹ́ẹ̀ ní wá kọrin mi ṣòṣùpá. Ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi. Ìtàn yìí lọ́lọ́run fi rán mi. Gbé níbi Dr. Síkírù Àyìndé Barrister Agbájélọlá Dẹ̀dẹ̀ Ìgbò. Oníbẹ̀yẹn bá ń kọrin bórìn náà ò dùn. Ṣé bó ń fetí ara rẹ̀ gbọ́? Bẹ́yẹn bá ń sọ ìtàn náà, òun náà ó gbé sínú làákàyè pé ṣé ìtàn tí mò ń sọ ẹ̀ só bá làákàyè mu? Sọ bá ọgbọ́n mu? Ṣé rọ́ là ń pa àbóòtọ́ là ń sọ? Kówókówó ò lè ro wọn o, kówókówó ò lè ro wọn. Àràbà owó mọ́ ojú ti ìrókò, kówókówó ò lè ro wọn. Àkọ́kọ́, mo fẹ́ sọ ọ̀rọ̀ níta ìtàn lónìí. Mo fẹ́ sọ ọ̀rọ̀ níta ìtàn. Ìdí tí mo sì fẹ́ sọ ọ̀rọ̀ Òpìtàn pa wá ń tàn lónìí. Iná ni ká mọ ibi tí nǹkan dojúkọ. Ká sì mọ irú ẹ̀yà tọ́lọ́run dáràn Yorùbá. Ká sì mọ ibi tá a bára wa. Èmi Ààrẹ Òpìtàn yín náà ni o, oníbodè ilẹ̀ Yorùbá. Ikú kì í pẹ̀tà lójú ran. Sìgìdì tí ó sọ f'Elédùmarè pa láàrin ọ̀wá mọ́, epo orí rẹ̀ ó rìn. Èmi lẹ tó ń gbòòrò kòkó lára ọ̀tá lé o. Kòkó lára ọ̀tá lé o. Kì í jà tán ìlú kù síwájú. Ẹ daṣọ bò lójú kọ́ mọ́ bá fojú kò rùlé. Bọ́ bá fojú kò rùlé yóò kó wálẹ̀ ni. Èmi náà ni o. Kò dáa. Kò dáa. Ìran bú. Ẹ̀jẹ̀ bú ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. Kò dáa. Gbogbo ohun tẹ́ ẹ ṣe, àṣàsí, àbìlù, àtèpè yín àti gbogbo ẹ̀ la rí.
ṣùgbọ́n àní yẹni ibú lọ́dọ̀ Ọlọ́run bẹ́yìn náà ṣe yẹni ibú ṣùgbọ́n ẹ má wá tó bọ̀ tán. Àwọn tó ní ayé wọ́n ní mọ̀ sí pé àwọn tọ́lọ́run gbáyé fún wọ́n ní fọwọ́wọ́nú, àwọn tọ́lọ́run gbáyé fún wọ́n ní kí n jèbúrẹ́ àwo olùgbẹ́bẹ̀. Mo ní mo gbọ́, ṣùgbọ́n tá a bá wí torí òní kọ́ torí ọ̀la ni. Kẹ́sì má rò pẹ́rù ìjà ní ń bà wá, kẹ́ má rò pẹ́rù ìjà ní ń bà wá. Ṣùgbọ́n àwa àárín ẹnìkan náà, Yorùbá ní ẹnìkan là ń kọ́ ẹ̀sùn ẹ fún. Ẹ lọ bá wa tẹ jẹ́ ìyẹn o, ẹnìkan là ń kọ́ ẹ̀sùn wọn fún. Lójú tiwa gbogbo tọ́lọ́run bá ó ṣe jẹ́ gbogbo àwọn tó bá ti jákọni nínú ìran tiwa bá a ṣe parẹ́ tí wọ́n bá wá lọ tán á wàá dọ̀rẹ́ wọn àpapàǹdodo, á wàá máa forúkọ wọn gbayì bẹ́ẹ̀ ṣe ń lorúkọ Awólọ́wọ̀, bẹ́ẹ̀ ṣe ń lorúkọ Ọ̀rànmíyàn, bẹ́ẹ̀ ṣe ń lorúkọ Odùduwà náà la máa forúkọ wọn gbayì bá a ṣe ń lorúkọ Àtìbà lónìí. À ń lo Kọ́dérì ọlọ́gbẹ́ ńlá síbẹ̀ ni. Orúkọ Awùjalẹ̀ Fúsẹ̀ Gbúwà ó dùn lò lónìí, Fìdípọ̀tẹ̀ ó dùn lò lónìí. Síbẹ̀ náà la sì gbà fún wọn gbà ayé wọn, kò ní tá a fojú àwọn bàbá wa rí. Iná ilẹ̀ wa bá dórí àárín òpìtàn. Kò dáa, kò dáa rárá. Ẹ taná sómi yẹn o, taná sómi báyẹn. Taná sómi. Ṣé lórí pé à ń sọ ìtàn ọ̀nà méjì ni ìtàn máa ń gbà wá. Yálà kí tòun ó gbé èèyàn àbí kó má gbé èèyàn, kí tòun gbé èèyàn àbí kó má gbé èèyàn. Ṣùgbọ́n mo dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ sáré kiri wọ́n bá mi ní ìrókò. Wọ́n rí pé kì í ṣe ìtì ọ̀gẹ̀dẹ̀ téèyàn kàn lè kọlù tí ó wó lulẹ̀. Wọ́n rí pé kàkàkà mo ti digi ńlá. Wọ́n bá mi ní òsè tọwọ́ ọmọdé yìí ká. Ṣùgbọ́n ẹja ṣọ́ra. Kí ni ẹ pa ẹ sàsí ẹ ṣe gbogbo ẹ̀ sí lórí kí ni sí lórí ṣé kẹ́ ẹ dọwọ́ bòdodo ọ̀rọ̀. Ẹ̀yin ẹ tiẹ̀ ní gbogbo nǹkan bá ń lọlẹ̀ fi wá lọ síwájú ilẹ̀ Yorùbá. A sọ ìtàn ẹ jẹ́ ń palẹ̀ fún lé lórí jẹ́yìn. A sọ ìtàn bí ìtàn ṣe rí láìsí pé à ń fi ìtàn ṣègbè. Àwọn èèyàn tó mọ̀ mí dáadáa tó ti ń bá wa bọ̀ láti ọjọ́ tó ti pẹ́, ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí nídìí ìyá àti di bàbá. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn tí ò fẹ́ fọ́ ìlú mi gbogbo ẹ̀ mo sọ bọ́rọ̀ Ìbàdàn ṣe jẹ́ láì figbá kan bọ̀ kan nú. Láì figbá kan bọ̀ kan nú. Ẹnì pé nígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ èyí tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ṣe nígbà tẹ́ ẹ̀ tí ẹ̀ mọ ibi tí wọ́n ń pè ní Ìbàdàn wọ́n lọ pe kábíyèsí Olúbàdàn gbà yẹn wọ́n gboyè lọ́wọ́ rẹ̀. Èsì tí kábíyèsí fún wọn gbà náà ni wípé kí ló ṣe àwọn wá gboyè lẹ́nu ẹnìkan tí ń pàtàn ní tọ́kan àwọn àbí bọ́rọ̀ ìlú òṣèré òpè tán ń sọ̀tàn tiẹ̀ ni. Mo dẹ̀ challenge gbogbo àwọn tí wọn ò mọ kankan. Ẹ ń bá lójú inú ní òríran, ẹ ń bá sì ní làákàyè lọ́rọ̀ òye. Ìjọ tí mo sì ń sọ ìtàn ìjẹ́ rí àwọn àgbààgbà ilẹ̀ Ìbàdàn kan àti àgbààgbà ilẹ̀ Yorùbá kan káyọ̀ ti Ìbàdàn kó ẹgbà alẹ́ ní àtòrí pọ́ mọ́ wọn ni nìbàdàn àgbààgbà ilẹ̀ Yorùbá kan kọ́ jáde pé ìtìlẹ́jà bá sì ń sọ yẹn ò rí rẹ̀.
àfàwọn tí ó bá já láìmọ̀ kan wọ́n lè jáde tí wọ́n lè máa takò òdodo ọ̀rọ̀ because kẹ́ ẹ gbé òdodo ọ̀rọ̀ lé ẹlòmíì lọ́wọ́ báyìí yóò tún máa takò nítorí pé kò ní í gbà ni irú wọn ni wọ́n máa fẹ́ sọ irọ́ di òótọ́ tí wọ́n máa fẹ́ sọ òótọ́ di irọ́. Ìtàn ó yàtọ̀ sí àlọ́ èmi èsì ò pa àlọ́ historian tó dángájá ni mí historian lèmi ìtàn mo dẹ̀ gbé lọ́wọ́ so kí wàá ní gbogbo intense ẹ̀ẹ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ẹ́kọ́ ń gbé súnmọ̀ mí wọ́n gboyè lọ́wọ́ rẹ̀ wọ́n ṣe gbákasàwó kan bí ìpẹ́yìn lẹ́ fi mí joyè wọ́n bẹ̀ mí joyè ni àìfi owó du oyè alágbára lọ̀rọ̀ míjọ́ tí ń joyè oyè téèyàn ọba joyè ní Ìbàdàn èèyàn joyè ní Ìbàdàn lónìí oyè Ìbàdàn ló wọ́n jù ṣùgbọ́n oyè tèmi àbẹ̀jẹ́ ni àwa lọ sọ́tọ̀ àwa lọ sósì ìwọ ló ya àárẹ̀ òpè tọ́tọ́ sí àwọn bàbá tó tó mi bí lọ́mọ ń bẹ àwọn àgbàlagbà tó dàgbà ń bẹ ó sì jẹ́ pé mi ni ọdún mẹ́ta mo ti sọ several times ìní wọn fi ń bẹ̀ mí pé kí n wá lọ joyè ẹ jẹ́ mú lọ síwájú Olúbàdàn wá lọ joyè wọn náà ló lè joyè àárẹ̀ òpè tán onítàn gangan ni iná fẹ́ fi mí jẹ onítàn ilẹ̀ Ìbàdàn kó tó di pé bàbá lé aṣù wọn ní ara àárẹ̀ òpè tán ni. kì í ṣe pé bóyá pé tẹ́ bá fẹ́ fún mi láwọ́ọ̀dù mo máa ń sá tẹ́ bá fẹ́ fún mi láwọ́ọ̀dù mo máa ń sá àwọ́ọ̀dù táwọn èèyàn kọ́ fún mi àwọn ẹgbẹ́ kan the best historian of our time fáà ni mo ti ń lò yẹn bọ̀ abá láti olùkọ́ àgbà abadé the best historian of our time mo gba àwọ́ọ̀dù ti Jackman nígbà mo wà ní Sobi FM nílọrin rọ̀páwá bíi mẹ́ta àbí mẹ́rin wọ́n fún láwọ́ọ̀dù wọn wá kó fún wa àwọ́ọ̀dù míì tí máa gbà nílọrin ẹni tí ilé bàbá wa bá lò ẹlẹ́hà ní Pàkátà tó ṣe pé nínú àwọn bàbá balógun mẹ́rin la ní nílọrin àwọn wá pìsẹ́ǹtì àwọ́ọ̀dù yẹn mo wà ń bàdàn jọ́ náà lọ́hùn ó bọ́ síjọ́ tí mo ní prógámù nìbàdàn láti Sobi FM wọ́n ti rán èèyàn lọ kí wọ́n lọ bá mi gba àwọ́ọ̀dù yẹn àáfàá mi Abdulfatai ọmọ Ìlọrin ni wọ́n dẹ̀ wà ní Sobi FM sáwọn kan ni wọ́n wà ní admin ni àwọn ni wọ́n rán lọ tí wọ́n lọ gba àwọ́ọ̀dù yẹn lórúkọ mi amúlùdùn Ìlọrin amúgbòròdù Ìlọrin ẹ bá sọ pé ilé àáfàá Bello bàbá ilé àáfàá ẹlẹ́hà ní Pàkátà kò sí gbẹ́nu sọ̀n fún ní gbogbo ilẹ̀ Yorùbá ni ní Pàkátà nílọrin àtìgbà méjì ń sọwọ́ kó tó wá di wípé ọ̀rọ̀ tìlú mi náà wá ń dé gbogbo ìgbà tí mò ń sọ náà wọ́n ti ń pè mí wá lọ joyè mo ní èmi ò ráyè gbogbo àwọn àgbàlagbà ń bẹ jàre gbogbo àwọn ọ̀dẹ̀ bá fẹ́ fún mi náà mo máa ń yẹ̀ lẹ́yìn tí àwọn ìdílé jagunjagun tí mo lọ tẹ́wọ́ gbà báyìí kò sáwọ́ọ̀dù kan tí mo máa àpíẹ̀ rí torí pé àwọn tó mọ̀ mí ìrìn èé sẹ́ni tí máa ń lọ bí èrò ìrìn èé sì sẹ́ni tí máa ń lọ òde tí máa ń lọ patí ní èé àwọn tó mọ̀ mí dáadáa iṣẹ́ ìwádìí náà ni kódà nínú fámílì àwọn èèyàn sọ mí lẹ́nu kò ní í pè kò ní í ṣe gbá tẹ́ẹ̀mẹ́ntọ́ jẹ́ olórí ẹbí wa òun náà tún lọ lórí ẹbí gbogbo wa lókè Adúmọ̀tàlà Justice Moshood Abbas bàbá nígbà wọ́n yà wọ́n dà sí mi lára pé kí ẹsẹ̀ bí ìbí ọmọ tó di pé tó bá sún bàbá mi gan wọ́n wà jẹ́ ká mi mọ́lé gbà míì ni torí àwọn tó bá mọ̀ mí mo jẹ́ nìkan tó pamọ́ kó tó wá di pọ́rọ̀ wá joyè wá ṣẹlẹ̀ ìfẹ́ joyè yẹn gbà náà wọ́n wá ká mi mórí yí pé ṣebí wọ́n lọ sọ̀tàn yín pé Ilésanmí joyè ìtàn akọni eléèpo tí mo sọ I will still come back màá tún wá tún tan akọni eléèpo sọ fún wa màá tún tan akọni eléèpo sọ fún wa bẹ̀tà fẹ́ bẹ̀rẹ̀ ìtàn Ọ̀yọ́ empire padà bóyá tá a ṣe ni wípé time ta fi ń
prepare because àwọn fans àwọn náà wọ́n máa ń sponsor tàbá fẹ́ sọ táwọn tá fi ń prepare lórí ìtàn Ọ̀yọ́ Empire láti bẹ̀rẹ̀ episode 20 to 35 látó fẹ́ sọ báyìí bóyá àárín ìgbà yẹn ká kọ́kọ́ sọ ìtàn akọni ilé èpò lè mọ́ ju episode bíi 4 péré lọ ká fi sọ̀tàn akọni ilé èpò. ìyẹn ni wọ́n wá mú mọ́ mi ló gbé ṣe bí wọ́n lọ sọ̀tàn Ilésanmí Dùnjoyè wípé ńgbà wọ́n foyè ìlú lọ akọni eléèpo tí ọ̀gbà àìgbà oyè akọni eléèpo ló kó bá èmi sọ pé tí wọ́n bá foyè ìlú lọ mọ́kọ̀ bẹ́ẹ̀ bá foyè ẹbí lọ nínú ẹbí ni nílé iṣẹ́ ni wọ́n fi mú mi ni mo fi wá gbà láti jẹ oyè torí jọ́nà mo kàn rí text message ni the same Adéọlá Ọlọ́kọ̀ tó jẹ́ mídíà fún bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn òní àwọn ni PA bàbá wo Olúbàdàn ti Ìjẹrin ọba Sàlíù Àkànmú Ajé Ògúngúnnísọ̀ ọmọ alùsẹ̀kẹ̀rẹ̀ mọ́lù tìṣẹ́ àwọn ni PA fún wọn. mo wá rí mẹ́sẹ̀gì láti palace Olúbàdàn ni o ìpè wọ́n fẹ́ rí mi palace Olúbàdàn pé ìlú rore wò mí o kí n yọjú sáàfin mo bá mójútó lé nígbà mo rí mo pa àwọn èèyàn mi bẹ́ẹ̀ tí wọ́n bá ti gba mẹ́sẹ̀jì bá lọ́dọ̀ Olúbàdàn pẹ̀lú rere ròyìn wọ́n fẹ́ fún ọ lóyè náà èmi yìí sì ni ọmọ àfáà ní mí lóòótọ́ gbogbo òdílé ọba ni mo lóríkì wọn lára wọ́n sì ti jẹ Olúbàdàn nílé wa Olúbàdàn ọba Akínyẹlé tọkọ ìwé ìtàn Ìbàdàn ní Aláfárá Olúbàdàn tọkọ̀wé the same thing jọ ni wá ọ̀rọ̀ páwọn di Christian àwa jẹ́ Muslim ọ̀rọ̀ ńlá fi pín yà the same ọlọ́yẹ̀ kan náà ni wá Akin kan náà lájọ irú èmi nìsín Akin owó ni mí ọmọ mi Akíndọ́lá ọmọ mi Akíndélé láwọn ọmọ mi ọkùnrin. ọmọ àfa ṣé tá a bá ń ṣètò tá a máa ń kó lẹ́kẹ̀ẹ́ ọwọ́ tá a máa ń kó ọrùn èèlò ń ta ọmọ àfa ni wá a máa ń lò fi ṣe prógáàmù ni a fi ń gbà ṣàgà àlọ́ náà ni ọ̀dẹ̀dá àfin èmi wà ń bẹ̀ ìjọ náà lọ bàbá wo Olúbàdàn ọba Adétúnjì ìyá wa olórí Rashida wà bẹ̀ àti ẹ̀gbọ́n mi Adéọlá Ọlọ́kọ̀ mo mójútélé lọ́wọ́ ní tá a fi sọ̀rọ̀ ńgbà náà tó wákàtí 3 tá a fi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọ̀tàn èdè tí bàbá ọ̀pọ̀ pé ìjọ náà lọ pé a ní gbowó lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n lọ kó èrò tó bá ń bọ̀ kó èèyàn wá kó wọ aṣọ ńlá wọ́n wá tó fún mi láǹfààní kan èmi wọ́n ní mú ọjọ́ tí ń wàá joyè ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi mọ káràkátà bẹ́ẹ̀ ní wá sọ̀rọ̀ ajé ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi àníṣe mi ò mọ́ṣẹ́ télọ̀ bẹ́ẹ̀ ní nga sọ̀rọ̀ kò lè pé o ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi mọ́ṣẹ́ kápẹ́ńtírì bẹ́ẹ̀ ní fàgì kò lè dán ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi. ni mo ṣe wá lẹ́yìn ìgbà yẹn wọ́n wá fún mi ní lẹ́tà pé kí n wá joyè láfi wá joyè lọ́dún náà lọ. ní January 16, 2021 ni mo joyè Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn. kì í ṣe pà ń bẹ̀bẹ̀ nígbà ó di August ẹ̀ ni mo tún gba international award ní August ẹ̀ ààrẹ Liberia irú àmì ẹ̀yẹ tí wọ́n fún mi náà fààrẹ Liberia Emir Ìlọrin gbà wọ́n dẹ̀ fún bàbá Olúbàdàn náà 5-star award ni wọ́n fún mi láyé award yẹn. Now mo tún gba award mi akíkanjú ọmọlúàbí àwọn ọmọ Yorùbá tó wà ní Europe kí àwọn ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn lápapọ̀ kí wọ́n tó wá fún mi lọ́pàá àṣẹ pé kò sógun mọ́ ṣùgbọ́n lónìí ẹ ti ń fìtàn jagun fún wa nílẹ̀ Yorùbá tí ò jogun ó kólẹ̀ Yorùbá níbi ìtàn ìwọ ni Ààrẹ Òpìtàn gbogbo ilẹ̀ Yorùbá wọ́n fún mi ní award wọ́n dẹ̀ fi ọ̀pá àṣẹ lé mi lọ́wọ́. mo dé ló dì mọ́lẹ̀ o mo dé ló dì mọ́lẹ̀ o
mo dé lódì mọ́lẹ̀ o mo dé lódì mọ́lẹ̀ o gbogbo ayé ti gbọ́ tàn mí yàtọ̀ mo dé lódì mọ́lẹ̀ o ṣe bẹ́ẹ̀ rí pé mo dé lódì mọ́lẹ̀ o mo dé lódì mọ́lẹ̀ o gbogbo ayé ló ti gbọ́ tàn mí yàtọ̀ mo dé lódì mọ́lẹ̀ o torí kí n tó dé ìtàn ti kú ìtàn ń bẹ nínú ìwé àwọn historia ń kọ ìwé rẹpẹtẹ àwọn tá a bá àwọn tá a bá àwọn tó ń bẹ àtàwọn tó ń kọ ìtàn lọ́wọ́ ṣùgbọ́n ìwé yìí sọ̀rọ̀ òpìtàn ní í sọ̀rọ̀ ìwé yìí sọ̀rọ̀ òǹkọ̀tàn yìí sọ̀rọ̀ nígbà wá dé àwa la jẹ́ wọ́n mọ̀ pé ìtàn rèé mo sì tún fọ́n ìwé ta torí tẹ́lẹ̀ òun kálukú kan ń sọ̀tàn ni wọ́n ń pè lárọ̀ọ́bá wọ́n bá lárọ̀ọ́bá ní bàbá àtàn ìjà àrọ́bá lẹ lọ ń kọ́ school àbí history ìtàn ń lójú gbogbo nǹkan lọ àrọ́bá yìí sí bàbá àtàn làwọn abẹ́rẹ́ àáfìwé ta ẹ lọ wù báyìí ẹ lọ wẹ̀rí báyìí ẹ lọ bí báyìí kódà òpìtàn míì táyé ò gbóhùn rẹ̀ tó náà sì ń sọ̀tàn àwa tó mọ jáwé èèyàn mọ̀ pé àgbà fún lágbájá náà òpìtàn ni lágbájá náà dáa ẹgbọ́ tiẹ̀ náà tí gbogbo ayé ò tiẹ̀ mọ̀ tí wọn ò mọ̀ tí èdè dọ́mọdé tí ìjágbà mọ́ máa ń wárí fún torí ẹ̀ lérẹ́ ni ọlọ́run kan yóò bu ọ̀wọ̀ fẹ́nikẹ́ni ni. nǹkan méjì mo wá gbé lọ́wọ́ ìtàn lọ́lọ́run fi rán mi àṣà wa ọlọ́run fi rán mi ààbò ilẹ̀ Yorùbá ọlọ́run fi rán mi mo jẹ́ oyè ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn lórí ìtàn oníbodè ilẹ̀ Yorùbá láti dáàbò bo ilẹ̀ Yorùbá lórí ìtàn akíkanjú ọmọlúàbí bó ológun ò sí ní kó wa lọ lórí ìtàn lórí ilẹ̀ Yorùbá yìí náà ni. tá bá wá sọ ìtàn tí ìtàn náà ò bá wá gbè yín ẹ gbà pé kò gbè yín nù tá a bá wá sọ ìtàn tí ò bá wá yé yín ẹ já mọ̀ pé kò yé yín á ṣàlàyé ẹ̀ fún yín ìjọ tẹ́ ẹ ti bà wá lórúkọ jẹ́ lọ fún odidi ọdún mélòó kan tẹ́ ẹ ti ń bú wa ṣe é rí tàn sọ ẹ lọ gbé òpìtàn rú ẹ̀ wá kó wá sọ bí ẹni tọ́lọ́run fi rán kẹsẹ pé torí pójú òun ni Lájí Abbas ni nǹkan bí Ọlọ́run ṣe bọ́lọ́run ṣe ń ṣe ètò rẹ̀ làwa ń sọ bí gbogbo èèyàn akọnílẹ̀ Yorùbá tẹ́ bá láwọn fẹ́ ṣe bíi Sunday Ìgbòho lónìí wọn ò ní rọ́mì rẹ̀ bọ́lọ́run ṣe dóhùn nù egungun ńlá abèrò lẹ́yìn bí gbogbo olóṣèlú àti sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé lólóṣèlú bẹ́ẹ̀ pé ní sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́ba láwọn ó ṣe bí Oríyọmí Hamzat lónìí àwọn fẹ́ lérò rẹ̀ ẹ̀ lérọ́mì rẹ̀ bọ́lọ̀ ń ṣe dànù. sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí mo fẹ́ pèdè bí bàbá wa Gbóyèga Làwálì bàbá 70 tọ́rọ̀ tó dá lẹ́nu rẹ̀ tó dẹ̀ tó yọ̀ǹgì ọmọ yẹn burú apájá àlọ́ àṣejù bá bẹ́ ojó ọmọ ọlọ́sọmọdì gbàbọ́ lọ́wọ́ ojó ọbẹ̀ mi ò mú òjé ń bu ọ níṣu jẹ àbàbà ti Lájí Abbas nù ẹ wà lẹ́sẹ̀ bíi Gbóyèga Làwálì yẹ̀rú ọ̀kìn pé ó pèdè bí rẹ̀ àbí káwọn sọ pé yóò báwo ni Gbóyèga Làwálì tẹ máa ń pariwo Aláàjì Gbóyèga Làwálì yóò báwo ló gbọ́ ajẹ́pẹ́ nǹkan ọ̀dà mọ́jọ́ náà nu àwọn tó lédè nu àwọn tó lédè tẹ́ ń fi èdè kọ́ ọmọ elédè ọmọ bàbá lójúde ìrèéfín bọ́lọ̀ ń ṣe dóhùn nù ipò ọ̀fẹ́ ṣe jíǹgù tó fẹ́ káyé ọgbọ́ tí Gbóyèga Làwálì ọ̀bá tí ìbọn ṣe ìrìn rẹ̀ kù kan ó dàbí orin tí Barrister ni ó dé Washington ó dé kinní kan ó dé Chicago bí ò bá rọ̀ láǹdò ìrìn rẹ̀ kù kan tí ọ̀bá tí ìgbà ìta Gbóyèga Làwálì kọjá ìrìn rẹ̀ kù kan tábà wá ní kí wọ́n polówó ọjà kí wọ́n hype ọjà tó ọ̀bá tí ìdọ́dọ̀ bàbá mi kọ́ ló olóòtú ọmọ àdábá níjà ọmọ ẹyẹ mú mi sásá lóje ilé ẹ lámókò mú ọ jẹyẹ ẹgà
o ò tí ì gbé ọjà rẹ dọ́dọ̀ Gbóyèga Làwálì kọ́bọ̀ fẹnu sí ìrìn rẹ kù kan bọ́lọ̀ ń ṣe dànù. tàbá wá ń sọ̀rọ̀ nípa èèyàn yìí pé tẹ́lẹ̀ bá fi Yorùbá sọ̀rọ̀ pìsẹ́ńtà ni ó lè fi Lárúbáwá sọ̀rọ̀ ó lè fi òyìnbó sọ̀rọ̀ ní Yorùbá tó yanjú lẹ́yìnbó tó yanjú tó tún gbọ́ kéwúyé Mr. GRA Abdulrasaq Abdulgani Mr. GRA tó o bá ti gbàtà rẹ̀ kọjá tó o sì lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ nínú àwọn ọ̀gá tí táwa lè tọ́ka sí ipe àwọn èèyàn tó nípa nínú ayé wọ́n gba ìta rẹ̀ kọjá tí wọ́n dẹ̀ jẹ́ nǹkan. tẹ́ bá dẹ̀ rọ́ọ̀ ga ọ̀ náà ẹ mọ̀ pé sílẹ̀ náà gbogbo wọn pè lọ́gà àwọn ẹgbẹ́ ìkíní jáńjá láì bọ́ọ̀lù ń ṣe dànù. bílẹ̀ ayé bọ́ọ̀lù ṣe ń ṣe ètò ayé nìyẹn. tó bá wá di bí ìtàn ẹja gbàfẹ́ tọ́lọ́ ń gbà fún. ọlọ́run èèrán èèyàn ń ṣẹ́ kọ́mọ́dù ó ti yàn torí pé ọlọ́run ọba àtẹ̀lé ní ìmọ̀ ìyá ni ẹ́ ìwọ lọmọ bó ṣe ń ṣe o fáwọn ẹrú rẹ̀ tó dá mo fọlọ́run sọ ẹ o ààrẹ Lájì mi Àbásídó mo tún fọlọ́run sọ ẹ o ààrẹ Lájì mi Àbásídó ìtọ́lọ́ ń gbé mi lẹ̀ fún un. mo dúpẹ́ lọ́wọ́ àwòdì jẹun ìpè sanra mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àṣàsí ìpè gbogbo ẹ̀tẹ́ ẹ ṣe mo rí wàláì kò lè yé àwọn tó ń wò wá ńlé ṣùgbọ́n tiwa ni pé ká lu nǹkan ká lu pa wàláì ń gbẹ̀yìn yín mo tún fọlọ́wọ́ bá búra. láti gbọ́ wọn sọ fún àwọn kan nígbà kan níbi ọdún méjì sẹ́yìn mo ní bí èèyàn ọba bá yàn já ẹ lọ wọn ẹni tẹ́ ẹ fẹ́ bá jà wò ẹ lọ wọ́n wò nígbà táwọn kan múra tán ló ní fálà wọn ṣèbí gbogbo ẹ̀ náà lẹ ti ń rí nìsín àṣírí irọ́ ti máa tú ìbí gbogbo ẹ̀ náà lẹ́yìn náà ti ń rí un bí ó ṣe máa rí náà nù ṣùgbọ́n àwọn ò dúró lórí òdodo a sì ní dọwọ́ bo òdodo káwá gbérọ́ jáde fáyé. mùsùlùmí ni mí múmìnì ò tó nǹkan múmìnì ni bàbá Fátímà ń fẹ́ ọlọ́run rí mi ní mùsùlùmí ẹlẹ́sìn Islam kó tó gbé ìtàn lé mi lọ́wọ́ mo dẹ̀ sọ fún yín ẹbọ kọ́lé èèyàn fi ń sọ̀tàn ìjọ lórí ìsàkọ́lé èèyàn fi ń sọ̀tàn ìjẹ́ mùsùlùmí kọ́lé èèyàn fi ń sọ̀tàn ìjẹ́ kírísítẹ́nì kọ́lé èèyàn fi ń sọ̀tàn ìjẹ́ ẹni tí ò ṣe nǹkan kan kọ́lé èèyàn fi ń sọ̀tàn ẹni tọ́lọ́run bá wù lọ́lọ́run fún ní ìmọ̀ ẹni tọ́lọ́run bá wù tó bá wù ọlọ́run lọ́lọ́run fún ní ìmọ̀. ẹ tó bá jẹ́ mùsùlùmí kọ́lé járe òpin tán ilẹ̀ Yorùbá mélòó gbogbo yín nínú population ilẹ̀ Yorùbá lónìí mélòó gbogbo yín níbo lẹ wà nígbà ojú ogun tán lé àtẹ̀yìn àfáà 419 àtẹ̀yìn pásítọ̀ 419 àtẹ̀yìn oníṣẹ̀ṣe oníjìbìtì ó dóúnjẹ fún gbogbo yín níbo lẹ wà. bí ọdún 16 sẹ́yìn tá ti bẹ̀rẹ̀ níbo lẹ wà nígbà náà lọ́hùn níbo lẹ wà ẹ̀yin nu Ọlọ́run ẹ wá jáde kólókóló Lájì Àbásí o gbẹ̀ lárí yíyọ ẹkùn bíi tójú kọ́ ṣùgbọ́n tọ́lọ̀ ń gbélé mi lọ́wọ́ iná ní ìtàn ṣùgbọ́n mo fi ń dá yín lójú Ọlọ́run ní ìsàlábù mi ẹ̀yin lẹ̀ ń sáré kí lẹ̀ ń sóògùn kí èmi gángan lóògùn nìní báyé sáré kankan kí ṣé lórí òdodo tá à ń sọ yìí tá a bá wá sọ ìtàn bí ibi tí ìtàn bá dé dúró bẹ́ẹ̀ láàṣẹ sọ ta ló ròyìn ilẹ̀ Ìbàdàn kí òpìtàn Ìbàdàn kan jáde kó ní òun sọ iyì àtọlá àtagbára àti ògo Ìbàdàn tó bí Lájì Àbásí ṣe sọ ní sàmánì tá a wà yìí ní sáà tá a wà yìí ẹ mú jáde kárí kẹ́nìkan wá jáde mo challenge gbogbo òpìtàn Ifẹ̀ àti níbikíbi pẹ̀tò ní àsìkò tá a wáyé ẹnìkan ròyìn Ilé Ifẹ̀ ó sì ṣàlàyé nípa Ilé Ifẹ̀ tó bí Lájì Àbásí ṣe sọ ẹ jáde ẹ mú jáde kárí ẹ já wá padà sọ́yọ́ ẹnìkan wá ròyìn Ọ̀yọ́ ó ròyìn ìtàn Ọ̀yọ́ àtọmọ bíbí ìlú Ọ̀yọ́ àtàwọn tá a jọyọ̀ tá a wà níta tó ròyìn ẹ̀ tó bí Lájì Àbásí ṣe sọ ẹ mú jáde
sẹ́yìn wá sọ pé ńgbà tá à ń ròyìn Ìbàdàn kò sọ́yọ́ kò sífẹ̀ kò sí Abẹ́òkúta kò sí Jẹ̀bú kò sí Iléṣà kò sí Ìlá bí ìtàn ṣe rí nù. nígbà mo fẹ́ mẹ́nu bà ìtàn Ògèdèngbé Agbógungbòrò àwọn èèyàn gbọ́ bíi pé wọn ò gbọ́tàn rí ni. nígbà tó dẹ́dọ̀ Sódẹkẹ́ l'Abẹ́òkúta pété tó ń bẹ́ ń bì bẹ́ẹ̀ ni Sódẹkẹ́ ni bàbá Abẹ́òkúta àwọn èèyàn tó gbọ́ bíi pé wọn ò ní gbọ́tàn míì mọ́. If I could remember lọ́dún kẹrin kan pè mí ó ní bàbá tó bí òun àgbà àfà dáadáa ni ó ní bàbá ìwà máa sọ pé gbogbo tọ́lọ́ ní kò wá sí láyé lòun ti parí ìyẹn tó kù báyìí ní ìgbà tọ́lọ́ òun ó pè òun sọ́dọ̀ alẹ́ bàbá òun sáà ti mọ sólùwà ní bàbá nǹkan kan máa ń bẹ tẹ́ gbogbo tẹ́ ti rí láyé ẹ̀mọ́ tí ì rí nǹkan kan bàbá òun ní pé kí ló tún kù ó lóun kàn bá mo sì máa ń sẹ́ǹdì ọ́díò àwọn rédíò programs lóun bá fún bàbá òun bá gbọ́ ó ní bàbá ni pé tóun bá kú tẹ́ bá wá play ìtàn tí Lájí Abbas ń sọ fún un nínú sàárè ó ní yóò sì máa dùn pé òun ò ráyé wá pé òun ò tí ì gbọ́ èèyàn kó lè narrate ìtàn tó báyìí rí sọ pé mo dé ló dì mọ́lẹ̀ o mo dé ló dì mọ́lẹ̀ o ayé ti gbọ́ tàn mí yàtọ̀ mo dé ló dì mọ́lẹ̀ o gbogbo ẹ̀ la rí. tá a bá ń sọ̀tàn bí ìtàn bá ṣe ń bọ̀ la ṣe ń sọ tẹ́ bá lọ wò gbàtà bẹ̀rẹ̀ ìtàn Ọ̀yọ́ empire ẹ́písòdù 4 àkọ́kọ́ Ilé-Ifẹ̀ la fi promote bíkọ́ Ọ̀rànmíyàn tá a fẹ́ sọ̀rọ̀ ọbẹ̀ ibẹ̀ ló ti originate tẹ́mi dábìdẹ̀ fẹ́ sọ̀rọ̀ ìtàn èmi máa ń wú ti gbòǹgbò ìlé fẹ́ sọ̀rọ̀ akọni kan nílùú Ìbàdàn àjà mọ ìlú wo ló ti wá torí rú ògiri wá ní Ìbàdàn wa. bítà sí rí nù ajámẹ́lù tó ti wá kì í wá ṣe pé tábà wá ń sọ̀tàn ìlú kan àfi wá ń kéré ìlú kan àbáfi wá ń gbé ìlú kan ga tó bá dìgbà ti yín á jẹ mọ̀ yí pé tó bí ìtàn ṣe rí nì. Sódẹkẹ́ ló ní Abẹ́òkúta ẹni tó sọ̀rọ̀ Dípọ̀ Akins Ẹ̀gbá lídà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Abẹ́òkúta Sódẹkẹ́ ló ní òun ní gbogbo àwọn akọni Ẹ̀gbá wà lábẹ́ àsíá rẹ̀ láti tẹ Abẹ́òkúta ni ṣe mọ̀ pé àwọn Lísàbí ti lọ Sódẹkẹ́ sì jẹ́ ọmọ lẹ́yìn Lísàbí torí wípé ọba tó jẹ ní orílẹ̀ Akékànyìn ni là ń pè ní Òkìkílù àwọn yẹn mọ Lísàbí Òkìkílù yìí sì ní ẹ̀gbọ́n ìyá Sódẹkẹ́ ni ìdínú apẹ́ Sódẹkẹ́ jẹ́ ọmọ ọkùnrin ni Sódẹkẹ́ náà bá jẹ́ Aláké ṣùgbọ́n ń gbòsè pé òun lakọ ni nídìí ìyá ló ti jẹ́ ọmọ ọba Aláké ń ló fi fà tó fi rúùlù Baṣọ̀run ní táìtù tó lò tó fi rúùlù ní Abẹ́òkúta. ọ̀rọ̀ Sódẹkẹ́ mo dẹ̀ ti sọ ẹ lọ wọnú ìtàn Sódẹkẹ́ nígbà bá sì tó bẹ̀rẹ̀ ní ìsìn kíní AI tá a fẹ́ máa ṣe tá a fi máa sọ àwọn ìtàn gbogbo ẹ̀ látọ̀ṣe pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn yẹn tá a ti sọ. torí náà Dípọ̀ Akin mo mọ tí mò ń sọ Sódẹkẹ́ bàbá Abẹ́òkúta ni òun ló bá wọn tẹ Abẹ́òkúta Ẹ̀gbá ti ń bẹ kó tó di pa àpapọ̀ sábẹ́òkúta tábà wá pé Sódẹkẹ́ náà ní bàbá Ẹ̀gbá kò sí tó burú ń bẹ ò torí òun ló unite gbogbo àwọn Ẹ̀gbá sójú kan ó deserve ẹ̀ ṣùgbọ́n òun ni bàbá Abẹ́òkúta tó ní tàbá sọ̀rọ̀ nípa Ẹ̀gbá ibi tá à ń pè ní capital àwọn Ẹ̀gbá lónìí Abẹ́òkúta Ọlọ́run la Sódẹkẹ́ ni nígbà tí gbogbo wa ti jára wa nù tẹ́gbọ́ ò ṣe bá a wà mọ́ Sódẹkẹ́ lọ́lọ́run lò láti kó wa padà tàbá sì lọ wò tàbá ìgbà torí ìgbà tí gbogbo wọn wà ń bàdàn Sódẹkẹ́ ni ọba wọn wà ń bàdàn òní ń bá àwọn Ẹ̀gbádò tá à ń pè ní Yewa lónìí ìjà torí wọ́n mú Sódẹkẹ́ wọ́n mú nígbèkùn lọ́dọ̀ Dẹ́kun ní Ìlárò ó wá wà ń bẹ̀ títí tí
òun ni Sàrùmí fún Dẹ́kun. Àwọn olórí agẹṣinjagun là ń pè ní Sàrùmí. Àmọ́ ńgbà tó wá pàpà wá ráyè escape, òun ló wá di báwo mo ṣe lè gorilla war ló wá ń jà. Òun náà dágbé sùnmọ̀mí, wọ́n sá sínú igbó, wọ́n jalu àwọn ilẹ̀ Ẹ̀gbádò, àwọn Yewa, wọ́n tó padà sínú igbó, wọ́n á tún jálù wọn, wọ́n á tún padà sínú igbó, wọ́n á tún jálù wọn, wọ́n á tún padà sínú igbó. Ibẹ̀ ló ń wà tó ń gbá àwọn ọmọ ogun jọ kí àwọn Ẹ̀gbá, àwọn akọni Ẹ̀gbá tí wọ́n gbàbọ̀dé fáwọn Ẹ̀gbá tí wọ́n parapọ̀ mọ́ àwọn Ifẹ̀, Ọ̀yọ́, Yorùbá Ọ̀yọ́ àti Ìjẹ̀bú àti àṣẹ́kùbọ̀ àwọn Òwu, kí ọ̀tẹ̀ tó pa wọ́n pọ̀ náà tó tú wọn ká. Ẹ lọ wo, mo ti sọ, ẹ lọ wo tán Ogun Ọ̀tẹ̀fọ̀n, ẹ bá gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀, ẹ bá nù tà Akọni Ṣódẹkẹ́. Nígbà ọ̀tẹ̀ wá tó pa wọ́n pọ̀ tó tú wọn ká, ńlọ́wọ́ á mú kí lorúkọ ẹ̀ bàbá Lámọ́dí, òun pa Ẹ̀gẹ̀ tó jẹ́ ọmọlẹ́yìn Mọ́yẹ̀ Okùn Adé, ó jẹ́ ọmọ Ilé Ifẹ̀. Okùn Adé Bántẹ́fà lórúkọ rẹ̀, Mọ́yẹ̀ lórúkọ oyè rẹ̀ tó jẹ nílé Ifẹ̀, táìtù rẹ̀ ni Mọ́yẹ̀, ní táìtù oyè rẹ̀ Mọ́yẹ̀ Ilé Ifẹ̀ ni, Mọ́yẹ̀ Ilé Ifẹ̀ ni. Okùn Adé Bántẹ́fà lórúkọ rẹ̀. Òun wá ló jẹ́ olórí Ìbàdàn lẹ́yìn tí Ṣìngúsì lọ, òun ló jẹ́ olórí àwọn Ifẹ̀. Ṣìngúsì gangan tó jọ̀gá fún un, àmọ́ Ṣìngúsì òun padà sí Ilé Ifẹ̀. Lámọ̀dí ń jẹ́ olórí àwọn Ẹ̀gbá, Kalẹ̀jayé ń jẹ́ olórí àwọn Ìjẹ̀bú. Kalẹ̀jayé náà pàpà wá lọ fún Àwùjalẹ̀ ní àbọ̀. Bàbá wa Àwùjalẹ̀ Fùṣẹ̀gbùwà, àwọn wà ń bẹ gbà náà. Olúyẹdùn, ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá Ìlọrin, ìníjó lórí àwọn Yorùbá. Lákànlẹ̀ tẹ̀lé Olúyọ̀lé tó jẹ́ ọmọ Aláàfin Abíọ́dún látara Àgbọ̀nyìn l'Aláàfin Abíọ́dún bí obìnrin ló wá bí Olúyọ̀lé. Látara bàbá ń jẹ́ ọmọ Basọ̀run Yamba bí Ẹkùn. Olúkùóyè ní Basọ̀run Yamba bí Ẹkùn bí. Olúkùóyè ló bí Olúyọ̀lé. Olúkùóyè àti Gáà tẹ̀gbọ́n-tàbúrò jọ ni wọ́n. Bí gbogbo wọn ṣe wà ń bàdàn mu, kò sí gbogbo àwa tá a wà láyé lónìí la níran, àwa tá a wà nílẹ̀ Yorùbá lónìí la níran. Bí àti ẹ̀mọ̀tàn òyìnbó ní DNA tí wọ́n ń ṣe tí ó wà bí tíran rẹ̀ wà láyé. Gbogbo olóyìnbó wọn ti ní, Ọlọ́run ṣàánú ìjọba wa Nàìjíríà ni o. Gbogbo wọn àjọ wà ń bẹ̀. Ṣùgbọ́n Mọ́yẹ̀ Okùn Adé Bántẹ́fà jagunjagun ni, alágbára ni, kọmọ ètò ìlú. Torí wọ́n kà Ìbàdàn, wọ́n kà wọ́n pé káwọn kà wà ń bẹ́ àṣẹ military camp ni. Gbogbo ìgbà náà Ọ̀yọ́ ilé ò tí ì tú o. Lọ́yọ̀ ọ̀rọ̀ tá a tún pè lọ́yọ̀ àjàká kéétú. Káwọn kà wà ń bẹ́ ní àṣẹ bẹ̀tà àwọn Fúlàní ti ń dà wá láàmú bẹ́ẹ̀. Wọ́n wà bẹ́ẹ̀. Àwọn Ẹ̀gbá wá nígbà tí wàhálà Mọ́yẹ̀ pọ̀ tí ń fìyà jẹ àwọn Ẹ̀gbá, wọ́n wá láwọn lọ mẹ́wàá orí ilẹ̀ ibi tí gbogbo wọn jọ wà, àwọn Ẹ̀gbá wọn ni. Bẹ̀ tí gbogbo ibi tí ń jẹ́lé oko wọn tí wọ́n ti gbà, ilẹ̀ Ẹ̀gbá ń bẹ́ẹ̀ ilẹ̀ Òwu ń bẹ́ẹ̀. Níbo lẹ fẹ́ lọ? Ibi tá a wá ẹ̀yin náà ni ẹni. Tẹ́ ẹ bá lọ sí kìí ṣe pé ẹ padà wá, ẹ wà fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ yín. Mọ́yẹ̀ ò fẹ́ gbà. Wọ́n wá pe babaláwo. Babaláwo ọjọ́ náà là ń pè ní Lúsì. Ló wá dá Ifá. Ṣùgbọ́n kí wá ṣe bá a ṣe ń dá Ifá wọn dá obì ni. Lẹ́yìn ìgbà wọn ti dá Fá náà ti kí Fá tán, ó yẹ já fi obì béèrè wà. Obì ọ̀yàn pé káwọn ẹ̀gbọ́n mọ̀ lọ. Ibi tí Lúsì ti wá ń gbé káàkiri, yóò sì gbé wọn gbogbo àwọn àgbààgbà. Èyí àrà
àbòsí ti délé ayé ti pẹ́ inú ọpọ́n kéèyàn da obì bẹ́ẹ̀ obì èyí àrà sẹ́wọ̀n téèyàn ń ṣe báyìí bàbá ti fi ọgbọ́n ó ti fi tún obì ṣe. bẹ́ẹ̀ sì ni onífèrè ẹ̀gẹ̀ tí ń sọmọ lẹ́yìn mọ́yẹ̀ òun rí ó kì í fèrè bọnu ó yé gbogbo wọn pé wọ́n ti dọ́gbọ́n sí ni. Lámọ̀dí òjọ́rò òtútù torí ọ̀rẹ́ lòun àti ẹ̀gẹ̀ wọ́n sọ pé ọ̀rẹ́ kì í dalẹ̀ ọ̀rẹ́ ìmùlẹ̀ kì í dalẹ̀ ìmùlẹ̀ ìjọ ẹ̀gẹ̀ dalẹ̀ Lámọ̀dí Ẹ̀gbá ìjọ náà ló gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra òun múbọn làṣà ìgbàù ó gbé fún ẹ̀gẹ̀ ọmọlẹ́yìn olórí oko pápátá yanyan níwájú wa náà mọ́yẹ̀ náà lébọn làṣà mú ìgbàù ó gbé fún Lámọ̀dí. Ibẹ̀ náà ètò ń sọ Lámọ̀dí ti wá sá lọ ọ wá gbóhùn ọmọ rẹ̀ lọ́wọ́ fẹ́ padà ibẹ̀ náà gbogbo wọn ti ń bẹ̀rẹ̀ sí ní para wọn èèyàn méjì náà ló kú ń bẹ̀. Agbótúká òǹkàlùkù lọ múra ìbẹ̀rù wípé tí àwọn Yorùbá Ọ̀yọ́ àti Ìjẹ̀bú bá kún mọ́yẹ̀ lọ́wọ́ wọ́n jẹ̀fẹ́ ọjà jà wọn ìní àwọn Ẹ̀gbá fi sá wọ́n forí lọ́nà odò ọ̀nà àwọn ìyàwó wọn ọba wọn lọ àtàwọn ọmọbìnrin wọn èyí lẹmọ tí ń lé yín kí ń lọ ń jẹ́ pé àwa Ìbàdàn tòní tí wọ́n bá ṣe DNA wa àwọn ìyá wa àkọ́kọ́ àwọn Ẹ̀gbá ni àwọn ìyàwó àwọn Ẹ̀gbá àkọ́kọ́ tí wọn ọba wọn lọ pé kí ní ń lé yín kí àti wàá máa lọ báyìí máa sánú gbókì èyí lẹmọ ọ̀rọ̀ gbó tẹfẹ máa yà wọ́n wá wà ń bẹ̀ lórí ọ̀rọ̀ Dípọ̀ Akins ọ̀rọ̀ tẹ́ sọ ló mú mi yà á bẹ̀ wọ́n wà ń bẹ́ẹ̀ wọ́n wà ní ọ̀nà odò ọ̀nà tó lọ sọ́nà Abẹ́òkúta lónìí náà ni iwájú òṣè lọ ẹ̀yìn òṣè padà sí wọ́n lò lé ní ọdún méjì ń bẹ̀ tí wọ́n fi ń dáfá tí wọ́n fi ń ṣe gbogbo ẹ̀ ibo ni ká lọ bó la ṣe fẹ́ ṣe nígbà náà sì ní Sódẹkẹ́ ti sọra rẹ̀ dẹbọra ní ugbó ó ti sọ̀rọ̀ ẹ̀ di ọ̀rọ̀ àpátámọ́jà tí ń fòrú jà bí ẹbọra táwọn bá ní káwọn wọlé pẹ̀lú táwọn ti dálẹ̀ àwọn Lámọ̀dí bà nǹkan jẹ́ gan o wọ́n bà nǹkan jẹ́ gan débi pé inú sì ń bí Sódẹkẹ́ ìyìn tí ọ̀gá wa Lísàbí ń pariwo ẹ̀ náà ní ìyá náà la sì ń jẹ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tó rí wa ì tí ì pé báyìí tí ń bọ̀ ń bẹ̀ ẹjá parapọ̀ káṣọ̀kan Òkè Ọ̀nà níwọ Àgùrá níwọ kíní Aláké níwọ ìlànbára wa kì í fún ní fi wá pera wọn nígbà wọn ti gbèrò tó fọmọ wọn lọ́wọ́ ẹjá join táwa lálẹ́ wà lábẹ́ àsíá rẹ̀ o táwọn Ẹ̀gbá ó fi gbà wá ẹnìkan ṣoṣo tí ń gbà tí gbogbo wa di alábọ̀dé tá à ń kógun jà ran wa ẹnìkan ṣoṣo tí ń dáàbò bò ran wa òun ni Sódẹkẹ́ ẹ̀já ránṣẹ́ pé wọ́n sa ifá sí Sódẹkẹ́ ni irú tí àwọn Ẹ̀gbá àwọn Ìjẹ̀ṣà náà ń sà sí bàbá mi Ògèdèngbé Agbógungbòrò àjìkàkà lójú ogun òpínlẹ̀ ìkí ọ̀garùn oko ẹyẹ ni wọ́n gbégun ẹṣin pẹ̀lú ifá pẹ̀lú àrokò tí wọ́n ní kó lọ pe Ògèdèngbé wá ẹ bá sàfá sí ìyàn máa mú yàn ifá àfẹ́ràn ń bẹ ìwé ẹ̀ làwọn èèyàn máa ń sà sáwọn obìnrin tóbi nǹkan bá lọ dẹ́ bá sàfá sí fún rẹ̀ ní ọ̀kẹ́rù rẹ̀ ewé ọmọ àjíṣà kan bẹ́lẹ̀ Yorùbá tó bá láwọn babaláwo tó mọ kiri dáadáa bí ìgbà táwọn ẹlẹ́tẹ́ iná ń sa láǹkà léhùn ni wọ́n ṣe máa ń sa ifá tí wọ́n bá àwọn tó mọ ifá dáadáa ọ̀tọ̀ lógún wọ́n sa ifá tí ó sì jẹ́ nǹkan bẹ́lẹ̀ Yorùbá àṣírí ń bẹ láyé ní wàá fi sa ifá sí Sódẹkẹ́ ní Sódẹkẹ́ fi wá etí yín mélòó méjì kílẹ̀ fi ọ̀rọ̀ ọ̀làbí lójú lọ́wọ́ fún wọn ní lánàá tábà sí olùdátẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ìjà àtọ̀ àwọn àjọ rẹ̀ nígbà tí ká ló sọ ìdíra ilé kára tá a sì ti rí ilẹ̀ Ẹ̀gbá lójú rẹ̀ ilẹ̀ àkàrà àwọn kan ń kọ ẹ̀tẹ̀ màpára wa ni ìjà gbà wọ́n mọ́ra náà ṣe wá gbà wọn. Ìtòkò
ní òkú adágbá ní ìtòkò ọ̀nà mẹ́ta wọn lọ bu ìpẹ́ tí wọ́n bá ní wọ́n máa ń fi fátẹ̀ lù mí sọ pé ṣùgbọ́n ìlú kan tẹ́mi ò lè bá yàn jiyàn pé wọ́n fi fátẹ̀ Abẹ́òkúta wàláì mo fọlọ́ ọba búra Ifá la fi tẹ Abẹ́òkúta torí pé ìpẹ́ ọ̀nà mẹ́ta ni wọ́n lọ bù wá nígbà wọn wá dá Ifá ibi tẹ́ni yọ ọ̀rọ̀ wọn lọ́rùn tí ó sì da tí dẹ́kun ọba wọn ibẹ̀ náà níbi tí wọ́n pè l'Abẹ́òkúta ṣe wá níyàn nìkan kọ́ Ifá ríran orí òbítíbitì owó gbogbo ilẹ̀ Abẹ́òkúta gbogbo mineral resources wọ́n fẹ́ kún orí abẹ́ níbi tá à ń pè l'Abẹ́òkúta lónìí gbogbo bí kíbi tó bá tẹ̀ ní gbòòrò Abẹ́òkúta orí mineral resources ló ń tẹ̀ tó ìwọ gbogbo inú oko wọn ìjọba dà tá a ní I'm telling you the truth. ìní Sódẹkẹ́ fi wá kó wọn lọ náà fi wá lọ tẹ Abẹ́òkúta Sódẹkẹ́ fi wá jẹ táìtù Basọ̀run ní Sódẹkẹ́ wá lò sáá tó fi kúrò láyé. Ọ̀ṣọ́ Ayíkándú òun bá wọn kú Ìbàdàn nígbà agbára bọ́ lọ́wọ́ Lámọdí ó kù Ọ̀ṣọ́ Ayíkándú àtàwọn míì bẹ́ẹ̀ Ọ̀ṣọ́ Ayíkándú náà ló wá jẹ balógun fún bàbá Sódẹkẹ́ Ọ̀ṣọ́ Ayíkándú oníbalógun àkọ́kọ́ ilé rẹ̀ sì ń bẹ́ńbẹ́ ojú orí rẹ̀ ń bẹ́ńbẹ́ ọ̀rọ̀ àlọ́kọ́ mo ti fojú orí Ọ̀ṣọ́ Ayíkándú hàn wá rí gbangba títì báyìí ló wà. Ẹ dákun bí àárín ṣe rí nu tó tá a bá wá sọ̀tàn ní ìsìn tá a mẹ́nu bọ̀rọ̀ Sódẹkẹ́ ṣéyìn ń sọ pé kò sí akọni míì níbòmíì mọ́ balógun kẹ́ẹ́rẹ́ ẹlẹ́rẹ́ mọ́ ń kọ́ òun èsà lágbára balógun kúkú Ìjẹ̀bú ń kọ́ owó mélòó ló ní tó ń fọmọ kúkú ṣeré kì í ṣalágbára àwọn alágbára bẹ́ẹ̀ àwọn alágbára bẹ́ẹ̀ àwọn alágbára bẹ́ẹ̀ ṣòbí tàṣírí la ṣe ń sọ èyí ọ̀wá níta bá wá sọ̀tàn àfitàn sí gbè pẹ̀lú ìwádìí ni èmi ò dẹ̀ sọ̀tàn nítorí kéèyàn ó lè fẹ́ràn mi bọ́lá ṣẹ̀dá mi mo ṣe ń sọ̀tàn kéde wá ṣègbà tí bàbá wa kábíyèsí ọba Bímbọ́lá Akeem Ọwọ́adé ẹlẹ́wù ẹ̀tù tó dórí àpèrè mo ti ń sọ ọ̀tàn mi bọ̀ bí tàn ṣe rí nu mo ṣe ń sọ ẹ rí i pé mo ní mo fẹ́ sọ̀tàn Aláàfin Àtìbà tipẹ́tipẹ́ aláfẹ́ sọ orí páàsọ la wà tí bàbá wa Àtàndá Àtàn fi jáde láyé ẹ̀yìn lè fẹ́ sọ rúùtàn báwọn àfi ká dọ́dọ̀ Àtàndá Àtàn torí pé Àtìbà ń ló sọ àgọ́ Ọ̀já di Ọ̀yọ́ máa sì sọ̀tàn Aláàfin Àtìbà kódà á ṣe ní dọkumẹ́ntìrì gan dánwò ẹ rí i pé mo kàn sọ̀rọ̀ díẹ̀ nígbà wọn fẹ́ máa gbé kinní ọlọ́jà oníkinní kan kókó ọlọ́lọ́jà kókó ló ń bá ń tẹ́ Aláàfin ló nílẹ̀ rẹ̀ chairman ká máa bá gọ́vnà dulẹ̀ ká tó wá sọ pé kánsílọ̀ chairman chairman local government alága ìjọba àbílẹ̀ só lè bá gọ́vnà tán kan gbọ̀n ká tó wá sọ pé kánsílọ̀ ọ̀rọ̀ àwọn baálẹ̀ bíi ọlọ́jà nígbà tí wọ́n bíi kánsílọ̀ ni wọn ò tó wọ súpà gbogbo sọ pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ tàn mo gbọ́ táwọn kálukú ń sọ̀tàn náà rẹ àwọn ọlọ́jà tó ní aládìkún ládé àwọn adé tiwa ni wọ́n gbé fún Aláàfin adé yìí wo wọ́n gbé fún Aláàfin adé yìí wo nínú ìtàn wo lẹ ti rí ẹ lọ kó gbogbo ìtàn wá and challenge any one of you ẹ kó gbogbo ìtàn jáde ibi tọ́kàn yín bá balẹ̀ ẹ pè mí sí bó sọ̀yọ́ ni bó ṣèbàdàn ni ẹ pè mí sí ẹ jáde sí mi ẹ wá sọ̀tọ̀ ọjà fún mi àfi dáìmọ̀ nípa ọjà tí ń sọ tí ń dẹ̀ mẹ́rin rẹ̀ wá mo fi ń sọ pé ẹ jókòó jẹ́ èyí tí bàbá ń kálukú yín sọ ń bẹ o ìtàwọn bàbá ńlá yín sọ ń bẹ o láyé ìgbà tí wọn èdè dọwọ́ bó tàn án sọ ọjà wo ló ládé adé wo lọ̀já ní so adé aládìkún ní ìsìn kìí tó ṣe tàwọn Sunday Ìgbòho mọ́
tí àwọn ọ̀já tó ní alẹ́yìn náà mọ̀ gbọ́rọ̀ nù làákàyè bọ́rọ̀ bá ṣe ń lọ oríkì sẹ́yìn láládìkún ẹ̀yin láládìkún lẹ́sìn ń fa bàámú tápà kí ni bàámú tápà wá lójú yín aládìkún sì ní wọn a máa fi oríkì ilé ìyá kíyàn láwọn tí wọn bá wá mọ̀ wọn wàá soríkì ilé ìyá di oríkì ìran wọn wọ́n bá gbé lórí gẹ́gẹ́gẹ́ níbi ìṣesí níbi ìwà níbi oríkì níbi ìtàn àti níbi ìlà àmọ́ ọmọ ibi béèyàn ṣe jẹ́ àmọ́ béèyàn ṣe jẹ́ bẹ́lẹ̀ ṣe jẹ́ ni. Bẹ́lẹ̀ ṣe jẹ́ ni. ládé 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 aláàfin ọ̀ládé adé aládékúnlẹ̀ àgbàfà láàfin ìbéèrè tẹ́ bí àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ọlọ́jà táwọn náà sọ pé irú adé wo ládé yín níbi tẹ́ àgọ́ ọ̀já là ń pè bẹ́ẹ̀ o àgọ́ níta bá sì ń pè lágọ̀ọ́ temporary camp ìní jẹ́ àgọ́ o ibi tá a pàgọ́ sí ilébà ọdẹ a máa pàgọ́ ilébà a sì máa ń láwọn àgọ́ kan lójú ọ̀nà ọjà ìlà máa ń pè ní ibùsọ̀ níjọ́ nílẹ̀ Yorùbá nígbà tí ò tí ì sí mọ́tò á láwọn ibùsọ̀ tá a ti máa sinmi bẹ́ẹ̀ yẹn bá lọ sí Ìdànrè ní Oǹdó tó fẹ́ gun òkè Ìdànrè tó ga ibùsinmi 5 ni wọ́n ṣe sójú ọ̀nà tó fi dókè bẹ́ẹ̀ ni a mọ̀ ní àgọ́ tí wọ́n pa tó gbé bẹ́ẹ̀ làwọn ọlọ́jọ́ ó ti máa sọ látara abẹ́ irú àwọn àgọ́ ọjà bẹ́ẹ̀ ibùsọ̀ òun náà máa tó ń dìlú ilébà ọdẹ òun náà máa dìlú àgọ́ ọdẹ a máa dìlú àgọ́ èrò a máa dìlú àgọ́ ìrìn a máa dìlú àgọ́ àgbẹ̀ a máa dìlú àgọ́ ọjà a máa dìlú irú ẹ̀ àgọ́ ti ọdẹ òun ni ti àgọ́ ọ̀já ní ìtàn tí ó sì pẹ́ ọ̀já àti àtìbà ọ̀rẹ́ sì jọ ni wọ́n sígbà àtìbà lọ́yọ́ ti ń jọ̀yọ̀ bàbá rẹ̀ Aláàfin Abíọ́dún Adégòólú láyé Abíọ́dún Adégòólú tá a fi gbá wọn wó in ló sì fún ìyá rẹ̀ gbogbo agbègbè ń ìwọ ni ọjà ajẹ́lẹ̀ ń bẹ̀ gbogbo òsàkọ́lẹ̀ tó bá ń wá máa ń dá lórúkọ ọmọ rẹ̀ tí gbogbo àwọn tó sì ń bẹ lágbègbè ń tí wọ́n sì ń bu ọlá fún àwọn ọmọọba míì náà ń bẹ ní gbogbo agbègbè bẹ̀ torí àwọn ọmọọba Aláàfin kò sí gbogbo ibi tí wọ́n bá lè dé lẹ́kùn ní gbogbo ẹkùn mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá àti gbogbo ìlú tí ń bẹ lábẹ́ Ọ̀yọ́ empire ọlá àwọn máa ń bù fún wọn nígbà wàhálà dé láàrin ilẹ̀ Ìgbádò lẹ́gbà wàhálà dé láàrin ìgbà wọn jagun 13,000 làwọn ọmọ ọlá Aláàfin tí wọ́n pa ń bẹ̀ kẹ́ẹ̀bà lẹ́mọ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó torí àwọn òpìtàn àtàwọn òyìnbó àtàwọn olùwádìí wọ́n ní gbogbo nǹkan bíi 16-17 century wọ 18th century Ọ̀yọ́ lé láti rí èèyàn 2 mílíọ̀nù ní West Africa ní capital Ọ̀yọ́ lé láti rí èèyàn 2 mílíọ̀nù nígbà yóò tí ì fẹ̀ lójú tó báyìí. Ìwà ni Àtìbà ló wà ń bẹ̀ ibẹ̀ ló ti lo ìwé rẹ̀ tíya rẹ̀ ń gbà kí revolution tó ṣẹlẹ̀ kí gbogbo ò tó dàrú ìlò wọn ọ̀já sẹ̀ fànfàná síná gangan làpèjá rẹ̀ ìlò wọn àti ọ̀já fi wá jọ bẹ̀rẹ̀ kí náà ló sì sọ wọ́n pọ̀ òun sùnmọ̀ mí nígbà revolution ti dé ọ̀já àti Àtìbà àwọn oríko Ẹ̀gbá ni wọ́n máa ń jálù torí Akin máa ń rìn ní báńdírì àwọn Ẹ̀gbá Àgùrá gbogbo Fìdítì gbogbo Ìjàyè Òbíríntí Ìjàyè Kúkúdì tó fi wá ń bọ̀ bẹ́ẹ̀ lọ dé Ọ̀jọ́ lọ wo gbogbo Ìjọkòdó ni lọ wo gbogbo Mọ́kànlá ni gbogbo bí tá a pè ń Bàdàn lónìí àwọn Ẹ̀gbá wọn ní lọ báwọn bẹ́ẹ̀ náà wọ́n ṣe ń gbé sùnmọ̀mí wọnú ilẹ̀ Ẹ̀gbá tí ń jí àwọn Ẹ̀gbá gbé látìbà
àti Ọ̀já, ṣùgbọ́n àwọn náà lọ́lọ́run pàpà wàá lò láti dáàbòbò ilẹ̀ Yorùbá. Ọ̀rẹ́ tímọ́tímọ́ sì ni wọ́n. Orí dídáàbòbò ilẹ̀ Yorùbá lọ̀já lọ. Kìí ṣe pé àgọ́ Ọ̀já, àgọ́ ti wá pẹ́ tó bẹ́ẹ̀ ń rọ ìtàn àgọ́ ọ̀pẹ́ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n ibi tí à ń pè kéde ẹ̀sẹ̀ gbogbo ibi tí ń jẹ́ Ọ̀yọ́ lónìí ìní ń jẹ́ àgọ́ Ọ̀já o. Kò tó yẹ yín mo sì ń bọ̀ wá fọyùn kò rí bẹ́ẹ̀. Nígbà tí Àtìbá di Aláàfin tán ńlọ́wọ́ lọ gbogbo Àgọ́ ní Àkéètán ní gbogbo àwọn ìlú Òjòǹgbòdù ní lọ́wọ́ òru ní òfin ni wọ́n lọ la máa fi ń pè wọ́n ní àwọn aláhoro. Òru ní òní wọ́n lọ ẹ̀múná lọ́wọ́ sẹ́ẹ̀mọ̀ bọ̀m̀bì ká fẹ́ ìlú ká tulẹ̀ fún yín àbí ká sọ náà sí ìlú yín. Àwọn ọmọ bọ̀ wọ́n á kó wọn wá wọ́n á sì jẹ́ wọn kẹ́rù wọn. Tẹ́ bá fẹ́ máa dáko ní àwọn ibi tó kó yín wà ẹ lọ́ máa dá ń bẹ̀. Èyí tí Àtìbá torí pé Àtìbá fẹ́ kí àgọ́ tá a ṣẹ̀ṣẹ̀ sọ di Ọ̀yọ́ kó expand, so Àtìbá láti claim lẹ̀ dáadáa. Kódà nígbà tí wọ́n ja ogun Ìjàyè Kúrunmí tán, Ìbàdàn àti Ọ̀yọ́ la Ìjàyè sí méjì. Ẹ rí pé tẹ́ bá ń lọ sí ọ̀nà Ìṣẹ́yìn kẹ́ ẹ tó lọ wo odò Ògùn ẹ máa rí ibi ilẹ̀ Ọ̀yọ́ ń bẹ̀ sí Ọ̀já náà lónìí. Adélù Àrẹ̀mọ Àtìbá Aláàfin Adélù ni wọ́n jọ pín yun, àwọn Àtìbàdàn jọ pín. Ni ló fi jẹ́ pé Ìbàdàn Òbíríntì fi bá orílẹ̀ Ìjàyè Òbíríntì ló fi bá Ọ̀yọ́ lọ. Mo ti mẹ́kàn wò yín ẹ kàn máa sọ̀tàn bí ìgbà tẹ́lẹ̀ kan sọ̀rọ̀ nínú àwọn èèyàn mi ọ̀rẹ́ mi dáadáa ọmọ Ifẹ̀ ni mo ní ọ̀dọ́ Ọ̀yọ́ rí mo ní àbọ̀ ló ní Aláàfin Ọ̀yọ́ àti gbogbo òlú tí ń bẹ lábẹ́ yín ò ju 6 lọ mo ní ọ̀rẹ́ mi wá sọ ọ̀dọ́ Ọ̀yọ́ rí Ọ̀yọ́ tí bàbá mi Ọ̀nà Oníbodè Ìgbòho tí ń sọ àtọ́níbodè Ìgbòho ní o àti gbogbo àwọn ọba mẹ́ẹ̀ta tí ń bẹ́ẹ̀ tí gbogbo àwọn mẹ́ẹ̀ta gbà pé Aláàfin ni bàbá àwọn, tí Sàbí Ìgànná sọ wípé Aláàfin ní ń fi àwọn jẹ ní ìrìn wákàtí 3 sọ́yọ́, tí bàbá mi Ọ̀kẹ́rẹ́ Ṣakí ò jiyàn pé Aláàfin ni bàbá àwọn, tí Asẹ́yìn ò jiyàn, tí Onígbẹ́ tí ò jiyàn, tí Òkè ò jiyàn bó làwọn ẹ mọ̀ mọ̀ ọ̀tọ̀ ní táyì ń gbọ́ mo ní sẹ́yìn sì mọ̀ tán. Ọ̀tọ̀ ní ìlú Ọ̀yọ́, ọ̀tọ̀ ní orílẹ̀ Aláàfin Ọ̀yọ́, ọ̀tọ̀ ní ìlú Ọ̀yọ́, ìlú Ọ̀yọ́ tó ní gangan Ọ̀yọ́ City, ọ̀tọ̀ lórílẹ̀ Aláàfin. Nígbà wọn ò sí mọ̀ pé ó ń bàdàn Aláàfin lọ́mọ̀ wá sí nígbà tó dàrú tí nǹkan ò sì rújú. Ìbàdàn láti fẹ́ sí mọ̀ pé Aláàfin ló wá sí. Nígbà gbogbo àwa Ìbàdàn tó nígbà pé Ọ̀yọ́ la ti wá, ìlú wa sì ń bẹ ní tàǹjẹ baálẹ̀ ńgbà náà. Nígbà tí bàbá mi Olúgbọ́n Sáàkì tọ́gbà yìí pé Aláàfin ni bàbá òun, Oníkòyí Ẹ̀ṣọ́ ọmọ àgbọ̀n tí ò rí kúsá tọ́gbà pé Aláàfin ni bàbá òun. Nígbà tí bàbá mi Àrẹ̀sà Bárìnọlá ọmọ alépo nímọdé sèní ní bìrẹsà nú bọ́ọ̀lì òbúpo ní yàmọdé lára tọ́gbà pé Aláàfin ni bàbá òun. Nígbà bàbá mi Òkòrè sí ọmọ Wòyírà kọ́ ọmọ bá rẹ̀ ẹrúkẹ́rú ọmọ abilala lẹ́nu owó òjé ńlá ya méjì lágbàlá ó ní kọ́rogún òun ojúrodò láfẹ̀ mọ́jú kọ́rogún òun ojúrodò lọ́gànjọ́ òru kọ́wọ́ olóró ọba àlè borogún kọ́ba àlè ku òun nìkan lọ́wọ́ ọkọ kọ́wọ́ àlè máa sọkọ níwá jẹ kó lè máa sọkọ níwá mọ Òkòrò sí ọmọ Wòyírà tọ́gbà pé Aláàfin ni bàbá òun. Ìní ìgbàun àtọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ wọ́n sọ wọ́n wá béèrè yìí pé à ń sọ̀rọ̀ pé tẹ́ sọ̀rọ̀ níbo ni ilẹ̀ Aláàfin ó dé a sì ṣàlàyé fún yín lọ́ba tó dogun. Èyí lẹ béèrè ta ní ilẹ̀ Aláàfin. Sẹ́rí gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ state lónìí ilẹ̀ Aláàfin tí ò rújú àti mọ́gbà àti rúngbà Aláàfin lónìí. Ṣẹ̀wárí ní Ọ̀ṣun state Aláàfin wá lọ nílẹ̀ dé Ẹdẹ ló ti lọ padà ló ti lọ pa ààlà pẹ̀lú àwọn Ìjẹ̀ṣà
àwọn Ìjẹ̀ṣà ló l'Òṣogbo, Aláàfin ló ní Ẹdẹ. ilẹ̀ Aláàfin nù. ó wá padà bẹ́ẹ̀ ó wá lọ sí Ọ̀fà, Kwara lónìí, tó fi lọ dé Jẹ́bà, tó fi lọ wọ ibi tọ́yọ̀ ilé wà wọ odò Ọya, River Niger. Aláàfin nù, ilẹ̀ Aláàfin nù. ó sì wá padà bẹ́ẹ̀ ní Kwara náà lọ́dọ̀ àwọn ìgbómìnà. Aláàfin nù. ó wá padà bẹ́ẹ̀ sọ́dọ̀ àwọn Ẹ̀gbá lógùn state wa. àwọn Ẹ̀gbá Àgùránì àti Òkè Ọ̀nà ni wọ́n gbà pọ̀ ọmọ Aláàfin làwọn, oko làwọn bàbá àwọn, ọmọ Ọ̀rànmíyàn làwọn, ọmọ Ọ̀rànmíyàn ni wọ́n. àwa sọ yún àwa arẹ́nì kankan wá sọ yí pé irọ́ ni Lájí Abbas ń pa, irọ́ ní ń pa, ilẹ̀ Aláàfin wo lẹ́tí ẹ̀ ń wí, kò mọ kẹ̀kẹ̀kẹ̀dẹ́ gbogbo bẹ̀ yẹn kẹ́, ọmọ kẹ̀dẹ̀kẹ̀kẹ̀dẹ̀ ti bù mọ́ kẹ́. láwọn tó àti ìsọ̀rọ̀ pọ̀ Ọ̀yọ́ empire tó wá kú ò bẹ́ẹ̀ tó fi lọ dọ́dọ̀ àwọn Ẹ̀gbádò. èyí tó ju ìlàjì lọ lọ́dọ̀ àwọn Ẹ̀gbádò yé wa, wọ́n gbà pọ̀ ọmọ Aláàfin ni wọ́n nínú ìtàn. àti ìsọ̀rọ̀ Ọ̀yọ́ empire, à ń sọ̀rọ̀ ibi tílẹ̀ rẹ̀ wà. àbí ṣéyìn ọ̀dẹ̀dẹ̀ lónìí, àbí ẹni tí ó kú pa lọ́jọ́ lẹ́lẹ́rìí òun bẹ lọ́rùn. gómìnà wa ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ Ẹdẹ ni, àbí tá a bá sọ pé irọ́ ni, odidi ọmọ ẹ tó jẹ́ gómìnà wọ́n ṣàgbé wa lọlé ẹjọ́ pé náà àìsàn ọmọ Aláàfin o, àwọn bàbá wo ní kankan ṣe pẹ̀lú Aláàfin Lájí Abbas mọ́ parọ́ mọ́ wa o. bàbá wa ti ní Àgbàlẹ̀ ń bẹ lẹ́dẹ, gbogbo bẹ̀rẹ̀ ẹkùn Èpònú téèdé gbogbo Ìwó. bólúwo ṣe kàǹkà tóun, Olúwo ò fi baálẹ̀ bẹ̀rẹ̀ ńgbà kankan rí. Ilé Ifẹ̀ lolúwo ti wá, àmọ́ orí ilẹ̀ ibi tólúwo wà ilẹ̀ Aláàfin ẹkùn Èpò ni. Olúwo ò fi baálẹ̀ bẹ̀rẹ̀. gbogbo èmi níbi tí bàbá mi ọba Màkámà, Oyèlúdé, Adékúnlé, Tẹ́gbósù, Kúta tó wà, ilẹ̀ Aláàfin Ọ̀yọ́ ní ẹkùn Èpò ni. ilé Ogbó àti Kúta pẹ́kípẹ́kí ni wọ́n mọ́ra wọn, kódà secondary school wọn Kúta ilé Ogbó ló ń jẹ́. gbogbo àwọn ilé Ogbó gbà wọ́n mọ̀ pé ọmọ Báṣọ̀run Ọ̀yọ́ làwọn, ẹkùn Èpò ni. historian lèmi, èmi ẹ ṣe blogger, mi ẹ ṣe flaka tó gbé wà máa sọ náà dandan ọ̀rọ̀ tí ò ní lẹ́rìí. ọ̀rọ̀ tá a bá ń sọ, tá a bá ń dárúkọ ìlú, ọ̀rọ̀ tó lẹ́rìí ni. èyí sọ pé ilẹ̀ Ìjẹ̀ṣà, ilẹ̀ Aláàfin ni. Ìjẹ̀ṣà is Ìjẹ̀ṣà, capital wọn ni Iléṣà, ọba wọn, àgbà ọba wọn ni Ọwá Òbòkun Àdìmúlà. ilé sọ pé nílẹ̀ Yorùbá tó ní tá a wà yìí, ilẹ̀ t'Aláàfin ní òun náà lójú. àṣà àti wọ wákàtí kan ni TikTok, àwọn ọmọpá ti pẹ́ tó báyìí. TikTok mọ́ bínú, àmọ́pá ti wọ wákàtí kan. ẹ jẹ́ ń dá TikTok lóhùn. jẹ́ ń dá TikTok lóhùn. gbogbo bí ìtẹ́ ìbéèrè nu tá a sì sọ, ìyún ò wá sọ yí pé Ifẹ̀ kéré nù tàn, àbí ilẹ̀ Ìjẹ̀ṣà kéré nù tàn, àbí Ìjẹ̀bú kéré nù tàn, àbí bàbá wa Àkárìgbò lẹ́rẹ́mọ ó kéré nínú tàn. lónìí ní tìbútọ̀rọ̀ gbogbo tá à ń pè nílẹ̀ Yorùbá lónìí, àṣà Ọ̀yọ́ ìlókù tá à ń lò lọ́fàájí ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ṣe bí ẹnì kọ̀ọ̀kan. ìlú dùndún wa tó jẹ́ yáàlù tí ń sọ̀rọ̀ káàkiri àgbáyé, ẹ lè fi èdè míì ìlú ju èdè Ọ̀yọ́ lọ. ẹ lè tẹ bá sì rédè míì tẹ bẹ́ẹ̀ fi ìlú táyé ọba wa tú ẹgbẹ́ jáde, àṣẹ ni. àṣẹ ni. ìlọ́wọ́ àfàǹgbà wọn wá lọ gbé àlọ́ ìgbàlódé ń ṣe rí èdè tá à ń sọ yẹn, èdè àwọn Òwu ni. mélòó gan lòwú? mélòó ni Òwu? mélòó ni Òwu? èdè Òwu ni. ẹ̀ ń ṣe rédíò tá à ń sọ èdè Yorùbá Ọ̀yọ́,
èdè òkè ogun ní nígbà tẹ́ ẹ̀ mọ̀ tán sẹ́mọ̀ pé tí èbá sára wa tí èdè ẹ̀ sópin tán òkè ogun ẹkùn ọ̀tún ni wọ́n pín sí dálẹ̀ tí wọ́n yàtọ̀ sí ẹkùn òsì bẹ̀rẹ̀ láti Ọ̀yọ́ ilé wọ Jẹ́bà dé Ìlọrin ó sì wá dé Ògbómọ̀ṣọ́ lọ wo odò ọba l'Ógbómọ̀ṣọ́ gbogbo àwọn Olúgbọ́n Oníkòyí Àrẹ̀sà gbogbo wọn ń bẹ́ẹ̀ ẹ lọ gbogbo àwọn ìlú ń bẹ́ẹ̀ kèé dẹ̀ ṣe pé bóyá ogun wa kó wọn kú ó kó wọn padà wá ìlú wọn nìyẹn tí wọ́n wà ń bẹ̀ dọ̀la Oníkòyí ń bẹ láàyè rẹ̀ dọ̀la dálẹ́ẹ̀tì wọn tá à ń sọ ìlẹ́nu náà ni tí àwọn ẹkùn èpò àti ìbọ̀lọ̀ dálẹ́ẹ̀tì wọn yàtọ̀ díẹ̀díẹ̀ tí Ìwó bá ti ń sọ̀rọ̀ ẹ bá ti gbọ́ sí báwa Ìbàdàn àtọ̀yọ́ ṣe ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé díẹ̀ ni ṣùgbọ́n ẹ gbọ́yé bí àwọn Ṣakí bá ń sọ̀rọ̀ àti Ìbàràpá ẹ gbọ́ dálẹ́ẹ̀tì wọn ẹ mọ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé ó yàtọ̀ ṣùgbọ́n àwa Ìbàdàn àti Ọ̀yọ́ wọ Ògbómọ̀ṣọ́ dálẹ́ẹ̀tì tọ̀yọ́ létí Yorùbá Ọ̀yọ́ Aláàfin là ń sọ. wọ́n gbà wọ́n wà parí wọ́n bá ní ṣe ra àwọn ọmọdé kékeré yẹn wọ́n tún fẹ́ fi dá nǹkan míì lẹ̀ àwọn ọmọdé kékeré yẹn púpọ̀ nù wọn gan wọ́n èé ṣe Ọ̀yọ́ Òwu ni wọ́n. ẹ mú mi tọ́ ẹni tó kú odò ìjọ àwọn ọmọdé kékeré ti pera wọn lówù rí ìtàn ọmọdé kékeré tí ò rújú nígbà tá à ń ṣètò ogun Kírìjí àwọn ọmọdé kékeré tún lọ gbé bàbá àgbàlagbà wá ọ̀rọ̀ ogun Kírìjí sí ìgbà tí wọ́n tẹ ọmọdé kékeré 60 years ètí lọ lórí rẹ̀ o tí wọ́n lọ gbé bàbá àgbàlagbà wá táwọn òyìnbó gbogbo àwọn Reverend Johnson tí wọ́n kọ́ ọ́lẹ̀ tọ́ṣọ̀tàn báwọn ṣe débi táwọn wá ẹ̀ ó ṣe pé gbogbo ilẹ̀ Ọ̀yọ́ làwọn ti wá kò síbi ká tó ti dákọ yín pé Òwu làwọn ti wá. kí ló dé fà á tí wọ́n fi fẹ́ sáìtì ti Mọdákẹ́kẹ́ bí Mọdákẹ́kẹ́ ṣe pẹ́ láàrin Ifẹ̀ tó Mọdákẹ́kẹ́ ọ̀sọ́ dáálẹ́ẹ̀tì Ifẹ̀ dáálẹ́ẹ̀tì Ọ̀yọ́ ni wọ́n ń sọ Mọdákẹ́kẹ́ àkọ̀ráyè Mọdákẹ́kẹ́ táìtù tí wọ́n ń lò ní ọba Mọdákẹ́kẹ́ Ògúnṣúà Ọ̀ọ̀ni ló fún wọn táìtù yẹn táìtù Ifẹ̀ ni ṣùgbọ́n dáálẹ́ẹ̀tì wọn blọ́ọ̀dì wọn àti èdè ẹnu wọn Ọ̀yọ́ ni wọ́n ń sọ. ìgbà táwa mú ẹ̀rí wáyé pé ẹ wo Mọdákẹ́kẹ́ láàrin Ifẹ̀ torí pé Ọ̀yọ́ èé kọ́ sí ẹnìkan ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ èsè bí bàbá ẹnìkan ni wọ́n ń wí bí Mọdákẹ́kẹ́ ṣe pẹ́ láàrin Ifẹ̀ tó èdè Yorùbá Ọ̀yọ́ ni wọ́n ń sọ iná wa fẹ́ fi dàrú máyé lójú pé ṣé láwọn Mọdákẹ́kẹ́ yẹn Òwu ni wọ́n ti wá ṣé àwọn Mọdákẹ́kẹ́ ń bá wọn ṣòwò wọ́n bá wọn ṣe Òwu confession tí wọ́n ń ṣe bó wọ́n ṣe fẹ́ pín tan lè mọ́mù ìtàn ajá tí ọkàn chief imam àbá ìní ìtàn là ń sọ òdodo la dẹ̀ fi ń sọ I always say the truth. ìní wọn wá ń bú wa ìní wọn ń ṣe rìkísí ilẹ̀ ń ṣaagùn lẹ̀ ń ṣa gbogbo ẹ̀ lẹ̀ ń ṣàfọ̀ṣẹ lẹ̀ ń ṣe gbẹtugbẹtu lórí ẹ̀ náà a dúpẹ́. ní October ọdún tó lọ ọmọ wa kan parí yunifásitì à ń gbààwẹ̀ lọ́wọ́ lọ́mọ mi kan náà tó parí ní Bayero yunifásitì ní Kano April náà ọmọ mi obìnrin ò tó parí bá a ṣe kéré tó yìí náà láti ní graduate mẹ́ta a sì tún lọ́kàn tó wà ní 211 ní LAUTECH. Ọlọ́run yìí rá sí èèyàn láre wàláhì Ọlọ́run yìí rá sí èèyàn láre. so lórí ọ̀rọ̀ yìí pé Mùsùlùmí ni Mùsùlùmí ni wá àwa ò ní bá yín ṣẹbọ tẹ́ ń ṣe ẹ̀yin ẹlẹ́bọ làkúndínú kún ẹ máa ṣẹbọ yín ẹ fèmí lẹ̀ Mùsùlùmí ni mí ẹlẹ́sìn Islam ni mí Ọlọ́run dẹ̀ rí mi bẹ́ẹ̀ kó tó fún mi ń tàn ìyìn sì fi tàn mí ìyìn fi tàbùkù ẹbọ yín ṣùgbọ́n mẹ́tàlá yín kò sí ń tẹ́sí. ṣé Ọlọ́run tó ràn mí mo wá kan èyí náà mo lè má padà wá mi mọ́ o mo ti wá kan èyí náà sẹ́rílẹ̀ ayé yìí mo ti wá kan èyí náà èmi bóyá wọ́n wá tó ń padà wáyé tó bá wù mí mo tún lè wá tí ó bá sì wù mí mo lè jókòó ọ̀hún. ìgbàdìbò yín ẹ̀yin ní kankankan èyí tẹ́ ń fòrìṣà lu jìbìtì àwọn bàbá yín àná kí wọ́n ṣe kí kókó wọn kó gbó òrìṣà ń tà kí kókó wọn kó tà dọ̀rọ̀dọ̀ òsì èyí tẹ̀ lóògùn àwọn tí ń gbógun ti wà tẹ́ ń bẹ́nu gbólẹ̀ lè yanjú wọn ìbí ìyá kan wọn pa nídò lọ́dọ̀ wa
nígbà wọn pa ìyá nídò gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ń pera yín lólóògùn tẹnu yín máa ń mú yeyeye yín máa mọ̀ rí yín nídò èwo la rí Lájí Àbáàsì náà lọ́mọ forí lakú rẹ̀ débi pé tíráìtì tó pọ̀ fún mi ńgbà náà wọ́n ń sọ lẹ́yìn wọ́n sì ń sọ àsì ń gbọ́ tá a ló gbé prógámù ìyá tí wọ́n pa àwọn ọmọ wọn gbogbo bá a ṣe pariwo tó mélòó nù yín ló wàdó ṣèbọyẹ ibi tẹ́ ń pàyà sí ṣèbọyẹ kẹ́ ẹ lọ rólẹ̀ ẹ̀bẹ̀ ni ó jìbìtì nìyẹn lóògùn wèrè ń bẹ lórí yín yàtọ̀ sáwọn àáfàá dìdìrìn tẹ́ ń kó tẹ̀sùn bá àkọ́rùn òkè lórí irọ́ yàtọ̀ sáwọn wòlíì èké èyí wèrè nàkí kílẹ̀ yín mọ́ mo wá yín ìrìyìn nínú ilẹ̀ Yorùbá járiwo lọ wà láì tí sì ń tán léegun ọdún gbogbo yín fẹ́ wọlé òkè gbé mi òkúta wẹ́rẹ́ òkè gbé mi àtọmọdé àtàgbà yín láìpẹ́ wọn ò ní gbúrò yín mọ́ àṣẹ Ọlọ́run ni. mo fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìbá yín jẹ rérewé ìbá yín jẹ gínígíní kan ṣètò Ọlọ́run mi mọ̀ sí mo ti rọ́wọ́ yín o ẹ sì bá mi lákọ ẹ tó máa sà á gbogbo yín lẹ́ẹ̀fẹ̀ ọmọ kin lẹ́ẹ̀fẹ̀ bí lẹ́ẹ̀fara kin ẹ máa tún lọ sí àtọ̀fọ̀ àti gbẹtugbẹtu àtògo yín àtàbìlù àtàṣàṣì yín ẹ lọ máa ṣe lémi ọmọ lùgùdà ẹ fẹ̀mí yín ṣòfò lórí asán pẹ̀lú ògbó Ọlọ́run á bẹ̀rẹ̀ tọ̀yọ́ empire wa padà so pẹ̀lú ògbó Ọlọ́run ojúṣe gbogbo ani láti dá sí ìtàn Ọ̀yọ́ empire àwa tá a bá fẹ́ support ìtàn Ọ̀yọ́ empire tá a bẹ̀rẹ̀ ẹ já pè mí lórí WhatsApp mi lórí +234 80 23 68 7432 ẹ jẹ́ n fi fóònù nàmbà yẹn síbẹ̀ +234 80 23 68 7432 ojúṣe gbogbo wa ni o láti dá sí ìtàn Ọ̀yọ́ empire wa ojúṣe gbogbo akọyọ ẹnìkankan wálẹ̀ o kò yọ ẹnìkankan wálẹ̀ pàápàá wa tá a jẹ́ Ọ̀yọ́ tá à ń sọ o láti bútòrú tó ní lẹ́ànà mo sẹ́ndì kínní ìtàn Ọ̀yọ́ empire pa fẹ́ bẹ̀rẹ̀ sí ẹ̀ka lára àwọn fáǹsì mi èmi ò tẹ́ mọ̀ pé ó ti dìbẹ̀ o ìtàn Ọ̀yọ́ wo lẹ fẹ́ sọ lẹ́yìn tó ṣe pé nígbà tí bẹ̀rẹ̀ tán Aláàfin làwọn ò ti gbà tí yín mọ́ mu ní ẹ ti mọ̀ pé bá a ṣe máa ń ṣe nù tá a bá fẹ́ sọ̀tàn ẹ̀yin fáǹsì wa náà la máa ń pè pé a fẹ́ sọ̀tàn báyìí àwọn èèyàn lọ́ọ́ bẹ́ẹ̀ nìkan pé ẹ wá gbé ẹ̀yin tọ́lọ́ ń bá fún ni àwọn èyí sì pé èèyàn tó nípa wá ní nọ́mbà yín lọ ká máa fi pè dà yín láàmú mèsì tá a bá ti sẹ́ndì flyer sáwọn èèyàn kì í ṣe túláàsì tó bá wúyàn ni àwọn tá a bá fẹ́ dá sí ìtàn Ọ̀yọ́ empire tó bá ṣe pé opay la fẹ́ lò ẹja sẹ́ndì sí fóònù nọ́mbà mi náà ló pay x023687432 iná ní opay account lẹ́ẹ̀kan sí x023687432 ẹjá bẹ̀rẹ̀ tán Ọ̀yọ́ empire padà torí àwa tá a gbọ́ wọ́n tún ní àtúpè lẹ́ẹ̀kan sí opay account wa iná ní fóònù nọ́mbà wa ẹ̀ẹ̀kan yọ 0 wájú rẹ̀ kú x023687432 afẹ́bẹ̀rẹ̀ tán Ọ̀yọ́ empire padà àwọn èèyàn ti wà lórí TikTok ẹja gbé wọn sókè àwọn tábà dẹ̀ fẹ́ dá sí náà lórí Facebook ẹja lo fóònù nọ́mbà yẹn náà ní ká pè sórí WhatsApp ẹja lo 8023687432 iná ìlà fìdá sí ọyẹ ẹja gbóhùn sókè mọ̀ pa àti wà lórí TikTok ẹ kú alẹ́ o kìíní yẹn ti ń já orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ ẹ kú alẹ́ gbogbo ayé ló ń gbọ́ yín o. Ayọ̀ lórúkọ mi láti Ìbàdàn. bá wa dá ṣètò. Ẹ kú iṣẹ́ takuntakun. iṣẹ́ ni o Kò ní bàjẹ́. àṣẹ o. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nígbà tí bàbá wa ọba Ṣèyí Adétọ́n fi wà láyé wọ́n ṣe prógráàmù kan tán sọ wípé Ọ̀já pípé àti Ògbómọ̀ṣọ́ ló ti wá àníyàn ló wá ń fún gbogbo àwọn Ògbómọ̀ṣọ́ ní
ọ̀rọ̀ wípé àwọn náà ní ilẹ̀ Ọ̀yọ́ Àtìbà yìí wípé ọ̀já tó tẹ Ọ̀yọ́ Àtìbà ló wípé àti Ògbómọ̀ṣọ́ ló ti wá. Náà ìgbà tí àwọn ọlọ́jà gangan tó ń sọ ìṣara wọn ẹ̀fà mẹ́ṣọ̀ Ògbómọ̀ṣọ́ nínú ọ̀rọ̀ ara ọ̀tọ̀. Wọ́n ní bàtà àbíkúrò kan ló yẹ wípé ní ẹgbẹ́ fìdítì ìgbẹ́tì ìgbósúnmọ́ Ọ̀yọ́lé Ọ̀yọ́lé wípé bẹ́ẹ̀ ni àwọn ti wá. Wọn mẹ́ṣọ̀ Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́ nínú iṣu ibi táwọn ti wá. Ògbómọ̀ṣọ́ àtàwọn ará Ifẹ̀ wọ́n ní Ògbómọ̀ṣọ́ ni wọ́n ipò Ògbómọ̀ṣọ́ náà ti wá tán ti tọ́ àgọ́dó. Ìbéèrè ọ̀rọ̀ tí mo tún bá fẹ́ sọ mo fẹ́ kẹ́ clarify nípa ọ̀rọ̀ tí mo tún wá fẹ́ sọ ṣé ń gbọ́ sà. Mo ń gbọ́. Hello sà. Mo ń gbọ́ yín o kọ́ọ̀kan wọlé lórí kíní. Hello. Ẹ kú alẹ́ o. Ẹ jẹ́ kẹ́ni tó ẹnìkan pè direct ẹ já fún wọn láàyè kí wọ́n sáré dá sétò. Ẹ fún wa tó wà lórí TikTok ẹ fún wa ń ṣẹ́jú díẹ̀ à ń gbọ́ yín o lórí WhatsApp. Ẹ kú ètò látàárọ̀ ẹ kú òǹzà. Òun ni. Ọmọ ọba Adédayọ̀ ló sọ̀rọ̀ láti Èkìtì. Láti Èkìtì ẹ bá wa dá sétò. Bẹ́ẹ̀ni bá ẹ kú iṣẹ́ takuntakun gbàtara. Ọlọ́run yóò padà ta yín láre náà ni. Torí pé ẹ̀yin ò sí ìdí àbòsí. Ẹni tó bá ti di sí ìdí àbòsí Ọlọ́run yóò padà dá wọn láre ni. Àkọọ́lẹ̀ lẹ́yìn tẹ̀lé, ìtàn lẹ́yìn tẹ̀lé, ojúlówó ìtẹ̀lẹ̀ yìí sì ń sọ. Àwọn tí ń tà lọ́wọ́ mọ́ra wọn wọ́n sì lè lọ́lógún ọdún. Ṣùgbọ́n ọjọ́ kan lè lè tó bá. Ẹ ṣe sùúrù ẹ̀ tẹ́ wà lórí TikTok ẹ jẹ́ kẹ́ni tó ń bá wa sọ̀rọ̀ tẹ́ á máa gbọ́ yín lọ. Ọyá à ń gbọ́ yín o. Gbogbo nǹkan tí ẹ̀ kúkú sọ kì í ṣe bóyá ẹ ti gbọ́ nǹkan tí mo sọ kì í ṣe ìṣọ́ onílẹ̀ yìí kì í sọ. Àwọn Ifẹ̀ àti. Ẹ̀yin ń sọ gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ nípa àkọọ́lẹ̀ tó wà táwọn ọ̀dọ́gbọ́n ti kọ́lẹ̀ àtàwọn òyìnbó tó wá sílẹ̀ Yorùbá ìkan tó rí lẹ́yìn fi ń sọ. Ṣùgbọ́n gbogbo àwọn tí àlọ́ náà ń pa ojú pé ìkan tó ń jẹ lórí social media. Ṣùgbọ́n gbogbo nǹkan tó dàbí láyé ni àtúbọ̀tán láyé. Bẹ́ẹ̀ni ọjà kùrì dọ́gbọ̀n ènìyàn lè jẹ́kọ̀ọ́ dá ìkọ̀tọ́ náà sọ pé mọ̀ ìjẹ́ láyé. Bẹ́ẹ̀ni. Mo ti jẹ́ láyé Ọlọ́run ti gbèsè ìgbàyé ọjọ́ tó sì wá ń ṣe nípa ìbáwípọ̀ jẹ́ fún orílẹ̀ pẹ̀lú lóṣù gbogbo. Èsì ti sọ pé tó ń tètè kú ṣe bẹ́ẹ̀ láyé. Èsì èyí tí mo bẹ́ẹ̀ láyé ṣàtúntò wọn máa dáa. Kò jẹ́ sí gbogbo àwọn tó ń bàjẹ́ sí ilẹ̀ Yorùbá ṣàtúntò wọn dáa. Torí àkàndá láàfin Ọlọ́run ló sì ṣe wọ́n bẹ̀ tí sàn fún àwọn náà ló ṣe wọ́n bẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn bàbá ńlá wa tó sì fi wọ́n sípò tó wà kì í ṣe pé wọ́n gbọ́n. Tó bẹ́ẹ̀ nìkan bá jáde lónìí tó sọ pé àwọn bàbá ọjọ́ lè fún àwọn bàbá wa ìgbà yẹn pé wọ́n gbọ́n bàbá ńlá ti tiẹ̀ lóòrùn gbọ́n. Ilé ayé ṣe jẹ́ nìyẹn. Gbogbo èèyàn lè jẹ́ gbogbo ọ̀dùn sọ tó sọ pé kò sí Ọ̀yọ́ ẹ̀fàyà. Ṣùgbọ́n British gbà pé ẹ̀fàyà wọn wà sí ọ̀la. Wọ́n fún bàbá wa IK láì ló ní NDE member of British Empire. Gbogbo àwọn tó ń sọ pé ọ̀rọ̀ ẹ̀fàyà ti tán. Láìpẹ́ ìlú King Charles ló kó àwọn kan jọ tó fún wọn ní KDE that is Knights of British Empire. Táwọn bá sọ pé ẹ̀fàyà ò sí mọ́ kí ló dé tán fi fún wa lọ gbogbo ìyẹn. Orílẹ̀ tó bá ti wà láyé tó bá jẹ́ pé àbòsí náà ń ṣe níṣe máa rí nìyẹn. King Charles King ló wà ní ọba England lọ́wọ́. King Charles I ti jẹ ní about 400 years ago. King Charles II jẹ ní about 200 years ago. Ṣùgbọ́n ìgbà tí bàbá yìí dé King Charles III ó pẹ́ ẹ̀ ní King Charles III tó pé bàbá yìí jẹ ìgbà British Empire ló jẹ. Kò sọ pé lábàá òun pé òun ẹ̀dọ́ jẹ́ báyà mọ́ òun pé òun jẹ́ King Charles III mọ́. Ṣùgbọ́n ó gbàtẹ́ báyà ń bẹ. Gbogbo ayé ló ń gbọ́ yín. Tó tẹ bá dé Japan, ẹ jẹ́ á mú tù máìkì àtàwọn wọlé sórí TikTok. Gẹ́gẹ́ bí ìpàdé ìṣèjọba wọn lọ,
wọn. Gbogbo wọn fẹ́ràn wọn ò lè bá lọ́wọ́ wọn kẹ̀kiri. Ilé ayé ti rí nìyẹn. Báyìí lọ, ìdí ọ̀ máa fún un pé ní ìpayà tí ó wà ní ọ̀la. Ìjọ àwọn alára máa sọ pé òtítọ́ tó jẹ́ ọ̀yọ́ ìpayà mọ́. Nígbà táwọn yòókù tó tán ní ìpayà kan tó bá ṣe ẹgbẹ́ Áfíríkà ó lè lọ́wọ́ ìjẹ́ ìpayà kan. Ẹ ṣe gan ni. Hello, sir. À ń gbọ́ yín. Ṣé mo lè máa sọ̀rọ̀ báyìí? Ọmọọgbẹ́ pẹ́sidẹ̀ntì Venezuela Maduro ojú láti bẹ̀rẹ̀ ó sì lè kàn síbẹ̀. Kí ni ilé ìfẹ́ yẹn ń dùn nìyẹn ni? Ọ̀nà tó fi ṣe wọ́n fẹ́ èèyàn gbọ́dọ̀ ìfẹ́ yẹn ń dùn nìyẹn. Nígbà tí wọ́n bá ṣe ilẹ̀ wọ́n sí ní the country.